كبيرا. الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Mo kí wa káàkiri àgbáńláyé tí a ti ń wò wá ní àṣálẹ́ yìí àti àwa náà ká máa wà lẹ́yìn ètò tèmi pẹ̀lú àwọn tó jẹ́ pé bí tó bá ṣe ń lọ lọ́wọ́ láàmà darapọ̀ mọ́ wa mo wá rọ̀ wá tó bá ṣe ń wọlé sórí ètò yẹn ká máa bá a share torí tọ́pìkì yẹn èyí pé tọ́pìkì tó lágbára díẹ̀ ni tọ́pìkì tó ń fi bayé àwọn ọmọ jẹ́ tó ń fi sọmọ míì nírònú ayérayé tí ò lè bọ́ ní ma fi kúrò láyé ni a fẹ́ tìtì lálẹ́ ẹ bá a share torí tọ́ lọ́hùn ẹ bá a share orí tó dáa fẹ́ni kọ̀ọ̀kan nínú ayé yín. Náà mo kí o gbọ́ ẹ̀yin tí ẹ jẹ́ free thinkers ẹ̀yin tẹ́ kìí ṣe muslim ẹ̀yin tẹ́ jẹ́ abọ̀rìṣà ẹ̀yin tẹ́ jẹ́ christian àti ẹ̀yin tẹ́ jẹ́ free thinkers bákan náà ó kí wé kí àlàáfíà ọlọ́run kí ó máa bá gbogbo yín gbé. Mo á kí ọ̀tá jẹ́ muslim tàwa káàkiri àgbáńláyé tí à ń wò wá lọ́wọ́lọ́wọ́ àti àwa náà táàtùmọ̀ àwọ̀ àbí tó bá ṣe ń lọ lẹ́sẹẹsẹ. Ó kí wa bí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní alẹ́ yìí gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ wa, kí ni ipò ọmọ àlè nínú ìsìlámù? Èmi ò mójú tí àáfàá fẹ́ fi wò ó torílẹ̀ Yorùbá ìmù ní gbogbo ayé in tó ń pè lọ́mọ àlè tèmi mọ̀ o mi ò tá fàfẹ́ gbà wọlé o ni pé èmi níyàwó lẹ́sìn mo fẹ́ yàwó mi níṣu lọ́kà ìyàwó mi wá yan àlè ṣẹ̀pá lè ní kò ń ṣọkọ ẹ̀ àlè wá bá a sùn wá lóyún ó wá gbé wá fẹ́ mi nílẹ̀ Yorùbá gbogbo àgbáńlá yóò máa lè náà gbèrú ẹ̀ olóyìnbó ní bastard. Èmi ò wá mọ ihun tí bóyá pò yẹn lọ́ fẹ́ sọ ní o àbí ipò ọ̀rẹ́ mi kan ń jòrè tó fẹ́ nìkan lóyún kó tó gba súnà wàbíà ló bá di jọ́ ìyàwó ló bá ń sọ fún ọmọ pé àwọn àfáà tọ́jọ́ jónírùgbọ́n ẹgbẹ́ wọn àwọn ọ̀bàyéjẹ́ kan náà wọ́n fọmọ níjọ́ ìyàwó ẹ̀ ìjọ tọmọ ń ṣe ìyàwó pé wà ò lè jogún bàbá ẹ̀ o torí pé ọmọ àlè ni ẹ publicly náà sọ. ẹjọ́ ṣírò ọmọ bẹ́ẹ̀ yóò ṣàdúrà fúnrú òbí yẹn àtàfẹ́ ìlérí ibú tó sọrú ẹ̀ níjọ́ ìyàwó ọmọ níjọ́ ìdùnnú ẹ̀ wọ́n lè bánú jẹ́ inú bá ń jẹ́ lọ́mọ ẹ̀ máa dàrú tó máa fi kó láyé kò ní bọ́ gbogbo ayé ló gbọ́ ọ̀kọ́ máa lè ní. Bàbá tó dẹ̀jẹ̀ bàbá tó bá yẹ ẹ̀sùn gangan ló bí o pọ̀tó bí wọ́n sọ ìjì ìyá ìgbà tó ṣe bọ́ìsì ló fún yẹ ìlóyún wọ́n wá lọ́ máa lè ní. Ìyẹn la fẹ́ wò ní alẹ́ yìí pé kí náà pè lọ́ máa lè ipò lọ́ máa lè wà nínú Islam gbogbo àtọ́nà ìdájọ́ yìí náà púpọ̀ ìyá wọn àlè ní bàbá tó jẹ́ bàbá wọn ṣọ́ọ̀ṣọ́ ìjìyàwó náà símìlà ìjẹ̀rẹ̀ àfáà mi. Àfáà Agbesinga ọba tírìtì tọ́bíkì ẹ̀ lálẹ́ yìí wọ́n lè ti wà lórí ètò bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Aunaka ya mu'in. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run o ní tí a fẹ́ sọ ní alẹ́ yìí a fẹ́ kí ọ̀rọ̀ pọ̀ púpọ̀ ọ̀rọ̀ ńlá ni àmọ́ kò sí bó ti wò lè rí náà
a tún dúpẹ́ fún ẹ̀yin bàbá wa pàtàkì jùlọ látòrí bàbá wa Abibulayi Al-Markazi. ẹ má bínú tó lọ́lọ́ ẹ má bínú ẹran mi létí ẹ má bínú kọ́lọ́wà kan fún bàbá wa Sheikh Adam ọlọ́kọ̀ jẹ́ kọ́lọ́ ń jẹ́ kí àkíyàn máa da fún bàbá lọ bẹ́ẹ̀ kọ́lọ́wà kan fún wọn gbogbo ayé sọ́nà àmọ́ rẹ̀ kúrò wà Allahu samad lam yalid walam yulad. bàbá Sheikh Habib ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe èmi fẹ́ rú ẹ̀ lọ́mọ o n fẹ́ kí n bírú ẹ̀ lọ́mọ kó lè tó èmi tí n bá lọ tán ọlọ́mọ àfún mi lọ́wọ́ tí ó torí $10 million wúsàárẹ̀ mi dànù ọlọ́mọ ìfẹ́ rú ẹ̀ o bàbá láì fọ̀fún ọlọ́kọ̀ yarí pẹ́ sọ́nà àmọ́ rẹ̀ èmi nílá fi kọ̀rọ̀ ìṣì. ilà fi hin rí látà ṣìtẹ́ wà sọ́yì. fàlẹ́ àbúrò bá ọ̀sán bẹ́ẹ̀ alẹ́ ẹ̀sán mú yẹ ọmọ yà bisimilá. tó gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàdúrà fún wọn ìkànsẹ́ ni àdúrà ni wọ́n ọlọ́run fi wọ́n ṣe sábàbí ìmú ìsìláàmù dúró pé eléyìí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé eléyìí náà pè ní ìsìláàmù eléyìí yàtọ̀ sí ẹgbẹ́ àwọn nǹkan tán kóra jọ tí wọ́n ti pákéjì ẹ̀ pé bá a ṣe fẹ́ mọ ṣe rèé ọlọ́run ò àpadà sí aburú ó kéré tóbi ọlọ́mọdé bá bàbá yìí láéláé ọlá àánú rẹ̀ ọlọ́run làlá haúlà wàlá quwwata illa billah. bá a ṣe wá dúpẹ́ fún bàbá náà ni a tún kí àwọn Ustaz wa Muhammad Jamiu Adegunwa ọlọ́run tó fi ń ṣe ìkàn fún ìsìláàmù nítorí látìgbà tí ẹ ti ń bá gudugudu méje mẹ́fà bọ̀ ẹ ń ṣí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tó ń ti pé àwọn kan sọ pé ṣẹ́ni tí ò lọ lé kéwú wọ́n sì mọ̀ pé ọ̀tọ̀ láyé kéwú ọ̀tọ̀ láyé ọpọlọ ọ̀tọ̀ láyé mímọ̀ ọlọ́run tó ṣe yín báyìí ọlọ́run ìbàjẹ́ ọlọ́mọ fi kàn rọ̀ yín láíláí kárí gbogbo wa tó fi dórí Ustaz Mubarak tó fi dórí èmi ọmọ yín náà ọlọ́run dákun ẹ̀mí gbàtà láfíà ọlọ́run kò fi jí nkẹ́ nìkan wa a dúpẹ́ pé ọlọ́run fi wá ṣe kílẹ̀ ń pè ogun ìpolówó fún àwọn nǹkan ogun àbí kílẹ̀ ń pè ogun ìtajà ogun owó ogun ìtajà lọ́lọ́run fi bàbá wa ṣe bàbá Shehu Al-Markazi bàbá wa Muhammad Jamiu Labaika Adegunwa bàbá wa Al-Mubarak As-Salafi àti èmi náà ọmọ yín Murtadoh Agbesinga kárí gbogbo wa bẹ́ẹ̀ ọlọ́run fi wá ṣe àwúre fáwọn kan ni agúnmu òwò nítorí pé tán bá dárúkọ wa ayé ò lè wò wọn ẹ lọ wo programu tí wọ́n ṣe wàláì tàláì gbogbo wọn àwọn náà ti wá stọ́dì rẹ̀ tán bá dá programu ṣe bí kéèyàn 15-20 mọ̀ wọn ó wá pọ̀jù láyé láàrin kìíní kan sí ó pọ̀jù náà lónìí nítorí pé tán wí ni àwọn ayé ti gbogbo ti sú wọn so tán bá wá dárúkọ àwa ayé ò ní gbọ́ wọn ọlọ́run tó ṣe wá bẹ́ẹ̀ ọlọ́run àpadà sí aburú ọlọ́mọdé ó bá wa ọlá àánú rẹ̀ ọlọ́run ojú gbogbo èèyàn tí wọ́n ń ṣí ọpọlọ ti làálẹ̀ bàbá kan sọ pé àwọn kan sọ pé kò sí yẹn mọ́sẹ̀ láfi sọ pé adúpẹ́ aṣọpẹ́ ayìnyẹn olúwa adúpẹ́ aṣọpẹ́ ayìnyẹn olúwa kò dàbí òtítọ́ ayìnyẹn olúwa ó yá aṣọpẹ́ ayìnyẹn olúwa adúpẹ́ aṣọpẹ́ ayìnyẹn olúwa kò dàbí òtítọ́ ayìnyẹn olúwa. n lè pé lẹ́nu wọn tí a ń ṣe yìí ń lápá ní gbogbo ilẹ̀ Yorùbá ń lápá ojú àwọn èèyàn ti ń ṣí pé àṣé àwọn eléyìí jàmọ́ọ̀nù àwọn eléyìí kì í ṣẹ̀sìn ó ti wá kúrò nílẹ̀ Yorùbá náà ṣe ó ti ń délẹ̀ nọ́ọ̀tì ọpẹ́ ńlá mọ̀ ni ọlọ́run ò kò wá adúpẹ́ pé ọ̀ ń jẹ́ kó lọ díẹ̀díẹ̀ tó ń táriwo wọn àwa fẹ́ kó wá tì tó a fẹ́ kó délẹ̀ lárúbáwá náà kó wọ gbogbo àgbègbè pé n tá n tún ṣe yìí káwọn náà lè lajú kán lè ronú pé àwa kí là ń gbé kiri látijọ́ yìí nínú ẹ̀rẹ́ lẹ́tùn gbọ́ lálẹ́ yìí kálímọ̀ tí àdìsí dálẹ̀ tó bá yí àwọn èèyàn jẹ́ tí wọ́n kúrò ẹ̀ bá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ariwo tí wọ́n ń pa yìí wáàsí làwa ń ṣe à ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run ni pé kí ni ìsìláàmù wí kí ìsìláàmù má bàjẹ́ ká má bà ìsìláàmù jẹ́ ká má bà ànábì wa Muhammad jẹ́ wáàsí yìí làwa ń ṣe ń tiwa àmọ́ ká má dárú sí àwọn personal issues family affairs
àráyè gbogbo yìí ẹ rí i pé nínú àwa yìí àìsọ iṣẹ́ wà nílẹ̀ ni. iṣẹ́ wà nílẹ̀ tó yẹ ká ṣe. tọ́pìkì ló kúnlẹ̀ yìí. tọ́pìkì kúnlẹ̀ tó yẹ ká tírìtì àwọn tá a sì ń tírìtì náà. a máa wí sí ọ̀rọ̀. a sì ń júlẹ̀ pé tó ìwọ tọrọ yẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ nídìí ariwo tá à ń pa lórí social media a sì nídìí èpè àní tá a nídìí ni pé nísìn ìwọ kẹ́rì ẹ̀ wá kémi náà kẹ́rì mi wá ẹ jẹ́ àjọ pàdé ní gbangba káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára wa àmọ́ táwọn wá pariwo táwọn ṣépè táwọn búra wa táwọn wá dá sí àwọn family affairs táwọn dá sọ̀rọ̀ tọkọtaya àmọ́ gbé gbogbo ẹ̀ káàkiri orí social media àwòrán yìí gbogbo yìí kọ́lọ́n dákun yìí tábàṣẹ́ ọlọ́run kó gbá ní bàádà lọ́wọ́ wa kọ́lá àánú rẹ̀ ọlọ́run. náà tọ́pìkì tá a fẹ́ wò lálẹ́ yìí gẹ́gẹ́ bí àwọn sars wa ṣe wí wàláhì ó ti dá lérú ó ti bàdúgbò jẹ́ ó ti dọ̀nà rú lórí kíni lórí pé wọ́n ń pè mí ní ọmọ àlè kí wá ní ipò ọmọ àlè nínú Islam kí náà ń pè lọ́mọ àlè definition tí Ustaz wa mú wá ní pé kí náà ń pè ní ọmọ àlè ìbọn ṣe tunú èdè lárúbáwá náà ni wọ́n tún ní èdè gẹ̀ẹ́sì wọ́n ní ọmọ àlè ní a natural child begotten or born out of wedlock ọmọ tí èèyàn bí ọmọ tó bí nígbà tí tó bí fún ọkùnrin tó fẹ́ fẹ́ ọ nígbà tí ò tí san sàdáàkì rẹ̀ ìyẹn ọmọ àlè kan nù ni ìtumọ̀ tí lárúbáwá gbé wá tí ìwé gbé wá nù ni ìtumọ̀ tàwa yóò bá nìyí tẹ̀yìn túlẹ̀ kan wípé mo ti lọ́kọ ńlé mo ti níyàwó ńlé ìyàwó mi wá lè lóyún lábẹ́ ẹnìkan ó wá lóyún wá bí ọmọ irú ọmọ ni ọmọ àlè ní ntàwa yóò bá mọ̀ sọmọ àlè ní ẹ rí i pé ìtumọ̀ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ìta fẹ́ wò lálẹ́ yìí òun náà ni èyí tí ìsìláàmù tí wọ́n ń dárúkọ rẹ̀ nínú ìsìláàmù ni tí lárúbáwá define ẹ̀ fún wa tí dictionary náà define ẹ̀ fún wa wípé a natural child begotten or born out of wedlock or lawful matrimony ọmọ tá a bí tá a ti san sàdáàkì ìyá rẹ̀ àti ìsanwó orí ìyàwó náà àwa lóyún àwa bímọ irú ọmọ náà pè ní ọmọ ìyẹn la fẹ́ wò ní alẹ́ yìí ṣé wàá rí irú ọmọ bẹ́ẹ̀ tó jẹ́ wípé gbogbo àyè kò síbi tí wọ́n sí àwọn ọmọ bẹ́ẹ̀ ó pọ̀ jantirẹrẹ láàrin Yorùbá láàrin Ìgbò kódà bá ṣe ń sọ̀rọ̀ yìí nílé mùsùlùmí ẹ wá wojú táwọn èèyàn fi ń wò débi pé àwọn èèyàn tún wá ń béèrè níjọ́ kan wọn kan wá jù béèrè báyìí wípé wọ́n ní ma okùnmù wádìí ọ̀lẹ̀ ibn gẹ́rì ṣẹ̀rìn ibn zina kí ni ìdájọ́ ọmọ tá a bí tá a ti ìsoyìgì ìyá rẹ̀ tá a lóyún tá a bí nì tá a ń pè lọ́mọ sìnà tí ń bẹ láwùjọ mùsùlùmí ìdájọ́ wo ni ń bẹ fún náà nítorí wípé àwọn èèyàn máa ń sọ wàlímọ̀ yóò ń sà ta la fẹ́ fi tì sí lọ́dọ̀ ṣáà sọ pé inú fámìlì yẹn ló ti wá ni wọ́n sọ pé ọmọ tán bá bí nì wọ́n sọ pé kò sí pé àlè àtríbùtì ẹ̀ mọ́nu fámìlì ẹni tó bí bó jẹ́ tọkọ wà máa ń yàkún wàlé yòhù ta ni ó jẹ́ olówó bàbá rẹ̀ ta ni ó jẹ́ wàlíyù rẹ̀ tán bá ti pè yẹn lọ́mọ àlè nínú Islam ẹni kò ní fámìlì ẹni sọ pé fámìlì kan lè fẹ́ ti sí kò ní bàbá kan tẹ́ni pé tó lé ní wàlíyù rẹ̀ wọ́n ní kódà tẹ́ bá ti pè yẹn lọ́mọ àlè ojú táwọn èèyàn fi wo ni pé ìwàlà wàhálì ìwàlà kọ̀dọ̀ ṣé tẹ́ bá ti pè yẹn lọ́mọ àlè ǹjẹ́ ó yẹ ká fi jẹ olórí láyé ibìkan ṣẹ́ pé lágbájá yọ ọmọ àlè ni o wọ́n ní kò lẹ́tọ̀ọ́ pé kán fi jẹ olórí ààyè kan ìdáta halalidalik kódà kó ní àwọn quality àti qualification rẹ̀ lára kò gbọ́dọ̀ jẹ́ olórí nítorí pé kí ni o wọ́n bí lọ́mọ àlè ni bàbá rẹ̀ ò sanwó orí ìyá rẹ̀ tó fi bí kó nímọ̀ jù bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ jẹ́ olórí kò gbọ́dọ̀ jẹ́ olórí ààyè kan wàhálì yuzawaj min muslimatin ǹjẹ́ a tún lè fún níyàwó kó fẹ́ ṣá wọ́n ní ẹ̀ṣẹ̀ àfún níyàwó wọ́n pè é lọ́mọ àlè tó fẹ́ fún níyàwó ọmọ àlè mọ̀ dáràn kò lè jó lórí
kódà kó ní quality ẹ̀ la kó ní qualification rẹ̀ lára wọ́n ní tó kó ti jọ́ máa lè ẹ ò gbọdọ̀ fún níyàwó nínú àwọn tó jẹ́ yàwó mùsùlùmí ọmọ mùsùlùmí wàhálà náà youth fan ìzà máa tà wọ́n ní kódà tó bá kú ẹ má wọ́n ní mo ní kán sí ẹ má sí síbi táwọn mùsùlùmí wà o ẹ gbé ọmọ àlímọ̀ dáràn ọmọ téèyàn bí tí wọ́n ti sọ ẹ pé ẹ wo tí wọ́n lù lé lórí wàhálà yìí sọ̀là àlẹ́ yìí àní tó bá tún kú náà ǹjẹ́ ó yẹ kán kírun sí lára bí nítorí kíni ó ní ṣe kán kírun sí lára bí. fàfi báàdì lè mú chamahat wọ́n ní àwọn ààyè kan yuktal tifulu indal wilada ọmọ tán bá bí bẹ́ẹ̀ kódà níbòmíì kọ́mọ yẹn tó dàgbà wọ́n á dẹ̀ pa pé ha ntí bàbá yẹn àtìyá yẹn ṣe àbí tí wọ́n ṣe kó tó di pé wọ́n ṣe sàdá kí ara wọn ó wá di ọmọ wọn nínú àwọn bòmíì lábẹ́ pé àwọn àdìsí wọ́n sì pa ọmọ náà fàmọ́ okùnmọ̀ mọ̀ ìyá fún àdàlẹ̀ gbogbo nǹkan tá a wá kà kalẹ̀ yìí ẹ má kírun lẹ́yìn rẹ̀ ẹ má jẹ́ ó ṣe kínní ẹ má wẹ̀ fún tó bá kú ẹ má ṣe sáyé mùsùlùmí kí ni ojú tí Islam fi wo gbogbo orú nǹkan báyìí wọ́n jù sírò àfa àgbà àfa wa dáhùn ní tí a fẹ́ fọ́ sí wẹ́wẹ́ àwa lọ́nú àdìsí tí wọ́n mú wà ní kẹ́ lè rí ẹ̀sìn ibi tá n kó kiri àwọn virus tá n kó kiri tá n pè ládìsí ànábìwá Muhammad tí ó lè jẹ́ àdìsí ànábìwá Muhammad táìmọ̀ pé virus ní lálẹ́ yìí wàládù zina àfa wa ń dáhùn ó ní ọmọ sìnà tẹ́rì ní ìzàkánẹ̀ min hummi muslimatin tó bá jẹ́ pé ìyá tó lóyún rẹ̀ ó jẹ́ mùsùlùmí òdodo ukumuhu àfa ń dáhùn bí bó ṣe yí àwọn ọmọ wọn ní ukumuhu ìdájọ́ tó wà fún náà ni pé ukumu awladil muslimin ìdájọ́ táwọn ọmọ mùsùlùmí yòókù bá rí òun náà là á fún ọmọ tá a bí ní ọmọ àlè ọmọ tó bá jẹ́ ọmọ àlè pé ìdájọ́ tí mùsùlùmí yòókù bá rí tóun jọmọ ọkọ náà ni ìdájọ́ títí ẹni tán pè lọ́mọ àlè yìí náà àfa ń dáhùn bó ṣe yé wọn mọ́ yurabihil muslimun àwọn mùsùlùmí ló yẹ kí wọ́n mójútó irú ọmọ bẹ́ẹ̀ wa yusinuna ilayhi kó sì mọ̀ ṣe dáadáa sọ́dọ̀ rẹ̀ wa laysa alayhi min dhanbi ummihi nítorí pé ọmọ yìí tẹ bá pàátì tẹ́lẹ̀ ṣe dáadáa sí kí lẹ́sẹ̀ tó dá ẹni nítorí pé ìyá rẹ̀ bí lọ́mọ àlè sóun ló wá lẹ́sẹ̀ ni ẹsẹ̀ ìyá rẹ̀ kọ́ka ìmọ̀nà ẹ ṣe dáadáa sí ẹ mọ́ pàátì ẹ mọ́ bànújẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n bẹ́ẹ̀ nìkan jẹ́ lọ́jọ́ nìkáyì rẹ̀. wàlà zamba mi ó ní wàlà ìsà àléhì mi zambi omihi ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ ló dẹ́ṣẹ̀ kò sì ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn ní bó ṣe wo ọmọ inú ẹ̀ṣẹ̀ tí ìyá rẹ̀ dá tẹ́ẹ̀mọ̀ á fojú bú wo ọmọ náà wàlá zambu man zana biha shay'un bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀ṣẹ̀ kankan tẹ́ẹ̀wé mọ́mọ́ yìí lọ́rùn nínú ẹ̀ṣẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn náà kò lẹ́ṣẹ̀ ìyá lọ́rùn kò sì ní ẹ̀ṣẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn ọmọ yìí ò ní kankan ìkíní kejì wọn kò lẹ́ṣẹ̀ kankan wọn lọ́rùn nítorí pé kí ni o Kùránì jẹ́ kó yé wa àfa ń sọ̀rọ̀ àfa ti ń dáhùn ó ní nítorí pé kí ni o kẹ́ni mọ̀ pé bí ọ̀rọ̀ yẹn ṣe ń rìn káàkiri ọ̀dọ̀ wa náà ní rìn káàkiri ọ̀dọ̀ tiwọn náà ó ní wàlà taziru waziratun wizra ní okùrọ̀ ní Suratul An'am àfa wọn fi Kùránì dáhùn lóhùn pé àá kí lọmọ náà wá dá la taziru waziratun wizra ní okùrọ̀ arúgbó ẹ̀ṣẹ̀ kan ò ní ru bẹ́ẹ̀lùmí ru títí ẹ̀ bàbá tó bá ṣẹ̀ ní ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyá tó bá ṣẹ̀ ní ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ ò ní bá ìyá ru ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ náà máa dàbí pé wọ́n ní Abrahamu ló ṣẹ̀ Jésù ló wá ru ìyà ẹ̀ṣẹ̀ afuwan Ádámù ló ṣẹ̀ Jésù ni ó wá ru ìyà ẹ̀ṣẹ̀ wọn Ádámù ló jèso èyí Jésù ní nǹkan fún èso tó jẹ tí ò pọ́n kọ́rọ̀ wa mọ́ bá àdàbáhùn àfáwọn fi Kùránì fún wọn lẹ́sìn ó ní faliwiziru alehima la alehi ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ní kò sí lọ́rùn ọmọ ò dẹ́ṣẹ̀ kankan bàbá àti ìyá tán jọ ṣàṣepọ̀ ni wọ́n ní ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ bá tiẹ̀ ń bẹ ọmọ ò ní ẹ̀ṣẹ̀ kankan o wà innama huwa amanatu bainal muslimin sẹ́rí ọmọ tá à ń wí yìí àmánà ló jẹ́ fáwọn mùsùlùmí o tí bá ń bẹ láàrin wa o
ọmọ tán bá ní alágbájá yìí o ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ kó jẹ́ àmánà láàrin wa tẹ́ bá ti gbọ́ pé ní lágbájá ọmọ yìí báyìí ni. bainal muslimin alayhin ó dọwọ́ mùsùlùmí an yurabbuhu tarbiyatan islamiyatan kí wọ́n mójútó ọmọ náà kan sì tọ́ ní títọ́ islam wa an yusinu ilayhi kan sì ṣe dáadáa sọ́mọ náà hatta yashiba wa yakbura títí tọ́mọ náà ó fi dàgbà wa yakbara tí ó sì ti dàgbà tí ó mature wa idha balaga al-hulma tọ́mọ náà bá ti wá mature tán hukumu sahiril muslimin ìdájọ́ tí ó máa wà òfin tí ó máa wà fún ọmọ náà òfin tó bá ti wà fún gbogbo mùsùlùmí equal right náà jọ nínú islam àfáà fún wọn lésì bẹ́ẹ̀. wàhálà dáwọ̀lát ibi tá a bá ti wá rí ìjọ àwùjọ mùsùlùmí tán lo ṣẹ̀ríà bí i gọ́fìmẹ̀ntì islam ni à ń takú wọn bí hazal amori ó yẹ kí wọ́n dìde pẹ̀lú ọ̀rọ̀ yìí o irú ọ̀rọ̀ báyìí kan dìde lórí ẹ̀ wà ń tà ní bí hazal amori kí wọ́n kó ọkàn yín lọ́kàn púpọ̀ àtàtàsúnà àwò láyé kí wọ́n dẹ̀ mọ́ mójútó gbogbo irú àwọn èèyàn báyìí irú ọmọ báyìí wàtàmíhì mínàlì kọ́tìlì wà mínàlì haza kán mọ̀ jẹ́ kí àwọn èèyàn pa àwọn èèyàn tó jẹ́ ọmọ tó bá ti jẹ́ irú ọmọ tá a bí báyìí àwọn mi lè pa wọ́n lóòótọ́ kán mọ̀ dìde kán mọ̀ jẹ́ kán pa àwọn tí wọ́n bí báyìí nítorí pé àwọn èèyàn ń bẹ wọn gbàgbọ́ yẹ́sìn ẹ wá fa ìfín fún wọn lọ́rọ̀ ó ní wàá mẹ́kọ́nù wù yuktal badal wilad ṣe wá rí àwọn èèyàn tó mọ̀ sọ pé wọ́n máa ń pa ọmọ náà kó torí nígbà tán bá bí ọmọ tán tọmọ ò tí ì dàgbà lábẹ́ wípé ayé mọ̀ parí pé ọmọ tán bí ọmọ àlè ni wọ́n á pa ọmọ náà àó tẹ̀síyàn àfi kọ̀tìlìhì indal wilada àbí kéèyàn mọ sáré pé òun fẹ́ parú ọmọ náà haza munkaro nazimu irú wà tí ò dalílé ìwà tá a ta kò ní kó bọ́lọ̀ ṣẹlẹ̀ wàláyà júùzù irú eléyìí ò tán o wà máa ń fa àlà haza ẹni tó bá ṣerú eléyìí jamaha jẹrìmọ̀táìní onítọ̀hún ti dá ẹ̀ṣẹ̀ ńlá méjì òbí ọmọ látàrí pé wọ́n ní ṣìnà lẹ́ fi bí ọmọ ẹ wá mú ọmọ náà káyé mọ́ bá gbọ́ ẹ mú ẹ pa onírú ẹni tó bá tún wá dánrù yẹn wò ó ti ṣe kí ni o jama'a jẹrìmọ̀táìní ó ti dáràn ẹ̀ṣẹ̀ méjì ló dáràn ní jẹrìmọ̀tà zina àkọ́kọ́ náà ó ti dáràn pé ṣìnà ni wọ́n ṣe òun ló nìyẹn àkọ́kọ́ ó dáràn pé wọ́n ṣe ṣìnà ẹ̀kejì jẹrìmọ̀tà kọ́tìlì ó tún dáràn pé àwọn tó pẹ èèyàn ẹ̀ṣẹ̀ méjì ló nítọ̀hún dà bìgáìrì áàkìn tí ẹ pé wọn ní ẹ̀tọ́ pé ká pààyàn nàhúzù billahi ọlọ́mọdé ká rírú ẹ̀ ní mọ́ nínú ìsìlámù faliwajib afáwọn tẹ̀síwájú ní faliwajib ó ní tó pọn dandan pé anla yuktal kò yẹ wọn kì í parú ọmọ bẹ́ẹ̀ wọn bọ̀rọ̀ pa wọn nǹkan kan bọ̀rọ̀ ṣe o bal yufaz àmọ́ tọ́jú ọmọ náà ni wọ̀nyídáhùn fi dáàrí ìdọ́ọ̀nà ti islamiyya ká lè fi wọ́n sí ilé tí wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọ kódà bàbá rẹ̀ ni bí wọn tó bá tún pa wọ́n tì gan ká gbérú ọmọ náà ká mójútó wọn ká lè fi wọ́n sí ilé náà ní islam náà níbi tán ti máa ń tọ́jú gbogbo orú àwọn ọmọ báyìí á tọ́jú wọn ni àwọn ìlà ìmúra àti àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ká wá ọmọbìnrin tí ó ṣe kí ni o tó jẹ́ mùsùlùmí takumu bi halihi tí ó mọ mójútó ọ̀rọ̀ ọmọ yìí wàtàdúnúhù tó sì máa ṣe kí ni o tó mọ tọ́ tí ó mọ ṣe wọ̀tù sínú iléhì tó sì mọ ṣe dáadáa sọ́dọ̀ rẹ̀ wọ́tù rọ̀ bíhì tó sì mọ wò ó wọ́n yóò alàmà àwòládìí mùsùlùmí ọmọ yìí sì ní yóò alàm ká kọ́lẹ́kọ̀ọ́ ká fi mọ yé má àwòládìí mùsùlùmí bàbá tí ń kọ́ ọmọ mùsùlùmí lẹ́kọ̀ọ́ ká mọ kóhun náà lẹ́kọ̀ọ́ ká mọ̀ dá yàtọ̀ sọ́tọ̀ fi biladi mùsùlùmí tó bá ti jẹ́ pé inú ìjọ islam ló bá ń bẹ. wọ̀nyíwá jà ilal khair bákan náà ká dájú ọmọ yìí ká mọ̀ fún ní right orientation ká mọ̀ dájú ẹ̀kọ́ nǹkan tó dáa wà mọ́ta ìsìtàkọ́ ọ̀mọ́ tọ́mọ bá ti wá di pé ó dàgbà wà bàlágàlẹ̀ hulma tó sì ti dépò maturity wà tàkàlàkà bí àkàlàkàlà kìyàrí tó sì ní wùwà tó da ìwọ ẹni re sọ́ọ̀hà ó tọ́ ànyàkúnà dahiyatan lillahi ọmọ náà lè dẹni tó mọ̀ kò sójú ọ̀nà tọ́lọ́hún ànyàkúnà dahiyatan lillahi kí ló dé tẹ́ fi sọ pé bí wọ́n ń gbà tán sọ pé tó ṣé àwọn lè kírun lẹ́yìn rẹ̀ gọ́sì níbì kan wà wọ́n ní ẹ̀ tó bá ti pè é lọ́ọ́ máa lè wọ́n ní kán mọ̀ kírun lẹ́yìn rẹ̀ wọ́n gbé àdìsí kan wá àdìsí olórí burúkú ṣe kán mọ̀ kírun lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ láyẹ̀yẹ lálẹ́ yìí kẹ́lì mọ̀ pé wọ́n pa irọ́ máa Nábì wa Muhammad. wọ́n yíwá ìjà ilal khairi
ó wá ní sọ́ha ó lẹ́tọ̀ọ́ ayíyàkúnà dá ìyẹ́tàn ìlàláì kí ọmọ náà jẹ́ni tí ó mọ̀ pẹ̀lú sójú ọ̀nà tọ́lọ́ wọ́n ayíyàkúnà kọ́ọ̀dì yánì kódà tí ó bá jẹ́ olórí ibì kan àbádájọ́ ibì kan kó jẹ́ ẹ̀ wọ́n ayíyàkúnà amiran abápàṣẹ ibì kan kó jẹ́ ẹ̀ wọ́n ayíyàkúnà zawjan libaki yàtìmọ̀ yukafi huminan muslimi àbíbá sì fẹ́yàwó ni kò sí láì fi ń bẹ falaisa alayhi zambu irú ọmọ báyìí wọn lẹ́sẹ̀ kankan lọ́rùn azambu ala ghairihi àmọ́ ẹ̀ṣẹ̀ tẹ̀wé ni ọmọ yìí ò lẹ́sẹ̀ lọ́rùn ala ghairihi ẹlòmíì ní ń bẹ lórí rẹ̀ bí ìyá àti bàbá tí wọ́n jọ ṣe àṣepọ̀ yẹn. nínú bíbà yìí àfáà yìí wá mú àwọn ọ̀rọ̀ yìí wá nípa pé kí ni irú ìbéèrè tí wọ́n jù sí ni pé irú àwọn ọmọ báyìí nínú Islam pé káwọn ọmọ ṣe báyìí àfáà wá fún wọn lésì gẹ́gẹ́ bó ṣe yé àfáà yìí máa. ó ní ìdá bálaga àléyìí ó ní bákan náà ìnáma àléyìí istikọ́ọ̀mà ìdá bálaga tọmọ náà bá ti wá dàgbà tó bá ń dúró dáadáa tó dúró déédéé tó ń ṣe déédéé àléyìí àyẹ̀sítẹ́kìmà àlà amúrìláì kọ́mọ náà bá ti ń dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run wà ń yá àzàrà mà àrìmà láì kó sì sọ̀rọ̀ níbi gbogbo ntọ́lọ́run bàbá ṣe lé ọ̀wọ̀ wà mẹ́ta sọ́lù àfi nafsihi tí kìíní bá ti wá dáa tó dúró lẹ́mìí rẹ̀ wà stakọ́ọ̀mà fi nafsihi tó sì dúró dáadáa náà nínú ẹ̀mí rẹ̀ fọ hukumu sáìrì mùsùlùmí ìdájọ́ rẹ̀ ìdájọ́ gbogbo wọn tó jẹ́ dá fún gbogbo mùsùlùmí náà ni ó wà fún òun náà. ó ní ńgbà tó wá ń tẹ̀síwájú ó ní lahu ma lahum lahu ma lahum in tó bá ti ń bẹ fún gbogbo mùsùlùmí náà ló ń bẹ fún ọmọ yìí náà gbogbo tó bá ti ń bẹ fún mùsùlùmí láyé ráìtì kan náà jọ ní wà àléhì má àléhìm in tó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ ó bá jẹ́ ní tó pé à á béèrè lọ́wọ́ mùsùlùmí àwọn mùsùlùmí náà là á máa béèrè lọ́wọ́ ọmọ yìí náà wá ìdá máa tà sọ̀gẹ́rà dófìnà fi maqabri mùsùlùmí ó ń tọ́ ọmọ yìí bá wá kú bóyá ó kú léwe ni o a sì síbi tá a san mùsùlùmí sí náà ni ẹ wá tó wá béèrè pé bo ni ká sí wọ́n sí kí ló dé mọ̀ dáàmà min ummi muslimati àmọ́ tá a fa ìwà fi tó fi tún ọ̀rọ̀ sí tábà sọ pé ó bàjẹ́ onílòkùngbà tó bá ti jẹ́ pé ìyá rẹ̀ bá jẹ́ mùsùlùmí. tó fi yẹn gba mùsùlùmí. ṣé ń gbọ́rọ̀ fi makabri muslimin gusila wasuliya alehi kasairi auladi muslimin àwẹ̀ àásìnsìn àkírùnsílá gẹ́gẹ́ bá ṣe fún wọn wàlá yajuzu ìyìmáàlùhù kò tọ́ ká fojú neglect ẹ̀ wàlá ìdọ̀ àtù àbí ká fojú yẹ̀yẹ́ rẹ̀ wọ́n yusamma bil asma'il munasaba abdullahi abdulrahman ó sì tọ́ ká mọ forúkọ tó da náà pé ká mọ̀ pé ní ókọ̀ kókọ̀ àfáà gbìyànjú gẹ́gẹ́ bọ́n ṣe mú kíní ìwà náà ẹni tá a bá wá bí èsì ọ̀rọ̀ tiwa pé ẹni tí ó jẹ́ ọmọ àlè tán ní ọmọ tán bá ti bí lọ́mọ àlè kò ní ìláwùjọ èèyàn láwùjọ ìsìláàmù mọ́ anirọ́ ní bẹ́ńbẹ́ ọmọ àlè wọn gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ anirọ́ ní bẹ́ńbẹ́ ọmọ àlè wọn gbọ́dọ̀ sí títí tí wọ́n sin mùsùlùmí sí anirọ́ ní bẹ́ńbẹ́ ọmọ àlè tó bá kú tí ọmọ àlè ò lè jẹ́nu ogún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ anirọ́ ní bẹ́ńbẹ́ ọmọ àlè oníwàlú jẹ́nà anirọ́ ní bẹ́ńbẹ́ ẹ sì rí i pé irọ́ ní bẹ́ńbẹ́ lálẹ́ yìí. alhamdulilayi wa adahu wa salatu wa salamu ala man la nabiyya ba'dahu. fa innahu nítorí pé ọ̀rọ̀ yìí yashi'u inda badil juhal ó ti wá fọ́nká láàrin àwọn tí wọ́n gbàgbọ́ yẹ̀sìn rárá. mafhumun sayyihun àgbọ́yé tí ò da ó ti spread lọ́dọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìgbò kódà tó fi délẹ̀ Lárúbáwá àgbọ́yé yìí kò da àgbọ́yé tí ò da ni tí wọ́n rí létí mọ́ ọmọ tí a bí gẹ́gẹ́ pè lọ́mọ àlè yìí ká mọ lógbólówó ọmọ àlè náà àgbọ́yé tí wọ́n ti wá ta ti pòpọ̀ tá lẹ̀ mọ́ wọn lára àgbọ́yé tí ò da ni. àwọn aládìí zina wàyànzúrúnà ilayhi nazratan duniyatan bọ́n bá mọ kódà tán bá ń wọ ẹni tán pè lọ́mọ àlè báyìí láàrin àwùjọ wọ́n sì mọ wò ó ní wíwò yẹ̀yẹ́ yá ọ̀rí nǹkan ọmọ àlè la ilaha illallah. fílì mujtamai kò wá sí tán fi ń ṣe bẹ́ẹ̀ ju pé wàyẹ̀rìwúnà fíhì fi dhammihi akabaru kò sí tó fi ṣe bẹ́ẹ̀ di pé àwọn àdìsí ni wọ́n rí o àwọn àdìsí
làwọn èèyàn kà náà fi ní ọmọ ní èèyàn tán pè lọ́mọ àlè ó fi di ẹ̀yẹ lójú àwọn èèyàn. àwọn àdìsí tán gbà wá lọ́lọ́kan òòjọ́ kan náà fi relegate ẹ̀ tán pè lọ́mọ àlè. àmọ́ kò síbi kan tẹ́lẹ̀ nínú Kùránì tọ́lọ́n ti relegate ẹ̀ tán pè lọ́mọ àlè. kò síbi kan tọ́lọ́n ti sọ pé lágbájá yọ ọmọ àlè ni ẹ má kírun lẹ́yìn ẹ̀ ọmọ àlè ni ẹ má sìn ọmọ àlè ni ẹ fojú yẹ̀yẹ́ wò ọmọ àlè ni kó má ṣe gbá ọmọ àlè ni kó má jẹ́ ní ogún bàbá rẹ̀ ọmọ àlè ni kó má wà ní Jánnà ẹ ò lè rí ibi kankan ní Kùránì bẹ́ẹ̀. kí ni Ọlọ́run sọ fún wa ní Kùránì kẹ́yìn? ẹ gbọ́ ògbẹ̀ lálẹ́ ó ní wàá nà salata la tasihu kàlífàwò. àwọn kan tó sọ pé tó ẹ má kírun lẹ́yìn ìsọpẹ́ kan má kírun lẹ́yìn ọ̀rọ̀ sọkúsọ ni wàá nà wú mutawadun fil akhirati pé kódà yóò jìyà lálẹ́ kìyàmọ̀ ni wọ́n ní ẹsẹ̀ kí ló ṣe dhalika ahkamu fi ta'amul ma'a wa inda nazara fi dalai ó ní fi dilalatil kitabi wa sunna yatabayyan anna hadha al-mawqif kàtíù nígbà tá a bá wọnú tí Kùránì sọ àti inú àdìsí ẹ rí i pé ọ̀rọ̀ tí wọ́n mú wáyé ọ̀rọ̀ yẹn yẹ ní gbogbo ẹ̀ kò ní stand kankan nítorí pé àwọn àfáà tí wọ́n ń tírìtì ọ̀rọ̀ ẹ̀pin ogun kódà àwọn ló tún mọ sọ pé tó ẹ má pín ọmọ àlè lógún o wọ́n yìí sọ títí dìsín àdìsí náà sì gbára lé ẹ̀ rí kẹ́lì mọ̀ pé gbogbo ẹ̀ irọ́ ni. one has a nazratu jahiliya gbogbo orú àwọn òye yìí òye jahiliya ni muwafikotun lima kana alayhi alul jahiliya ó sì dédé nǹkan tí àwọn ará jahili tí wọ́n wà lórí ẹ̀ lánàá kí ìsìlámù tó bẹ̀rẹ̀ kí ìsìlámù tó wọ Nàìjíríà náà kí ìsìlámù tó wọlẹ̀ Yíbò gbogbo wà tá à ń wù nìyẹn àmúgbà tí ìsìlámù dé ìsìlámù wa ń ka gbogbo ẹ̀ kúrò fi istijani waladi zina níbi ká mọ yẹ̀yẹ́ ọmọ tó bá ti pè lọ́mọ òrukàn wà ta'yirihi wà nabuzihi fil mujtama'i kó mọ̀ jẹ́ kankan lójú gbogbo wa láàrin àwùjọ nínú ilé níta. àwa ní inna walada zina rí ọmọ tó bá pè ní ọmọ tá a bí ní atara zina yìí alimuslim tó jẹ́ ọmọ mùsùlùmí dáàkì ló ń fi umumu kọ́ọ̀lì yìí òun náà ń bẹ lára ẹ̀ tọ́lọ́ sọ pé mani amila solihan min dhakarin aw untha wa huwa mu'minu falanu ayyanahu ayatan tayyibatan in Quran 16 verse 97 Ọlọ́run sọ pé man yẹn gbogbo yẹn ló kó sínú Ọlọ́run sọ pé àwọn kan báyìí lókùngbà tó bá ti jẹ́ mùsùlùmí gbogbo tó bá ti ṣiṣẹ́ eré amila solihan gbogbo tó bá wù ó lè ṣiṣẹ́ eré láyé min dhakarin bóyá lọ́kùnrin ni ọ́ ni o àwọn ǹsà bí obìnrin o wàhùwà mọ́mìn tó jẹ́ mọ́mìn ní irú àwọn onítọ̀hún ọlọ́ni fọlànà àyìyànnáhùn àyàtàntọ̀ yìí bàtà á fún ọ ní ìsẹ̀mí tó dáa tí wọ́n lò ó wà lánàá jí sí yànnáhùn àjìráhùn á sì san wọ́n lẹ́sàn iṣẹ́ tí wọ́n ṣe bí àṣà ni màkàánù yàmàlú tí ó tún ju tí wọ́n ṣe lọ́nu ayé. ó ní wakulu ma warada mina nususi fi sanayi ala muslimin wal mu'minina fa waladu zina dakilun fiya gbogbo tí àyá Kùránì bá ti ń fi ń ròyìn èèyàn láyé kò jọkùnrin kò jóbìnrin tó bá ti jẹ́ mùsùlùmí kò ní kọ́mọ sínà máa wà bẹ́ẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ ìbéyìí lẹ́yìn pé lọ́mọ sínà ọ̀dọ̀ wa ló ti pọ́ ọmọ sínà gẹ́gẹ́ bíi pé àwa ṣe báyìí ló fi jáde àmọ́ tó wọn bá ti jẹ́ gbogbo pé ó jẹ́ mùsùlùmí tó bá ti ń ṣe gbogbo kínní yìí gbogbo ráìtì ta nínú Islam àjọ nínà ni. idha kana muntasifan bil imani wal amali salih lópin ìgbà tó bá ti ní ìmánì tó ti ń wúwa re wala farqa bainahu wa sa'iril muslimin kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pè lọ́mọ àlè àti gbogbo mùsùlùmí nínú ìṣe wa a ní kankan tá a fi yàtọ̀ tẹ́ ń sọ pé kìnnìkan kò ní jogún kò sí tó yà á sọ́tọ̀ tó bá ti jẹ́ ọmọ àtọ́nítàn à ń bọ̀ ń bẹ̀. fàfi àkàmì dúnìyà wal àkìrà níbi ọ̀rọ̀ ayé yìí àti ọ̀rọ̀ alkiyama wà mí yàrá karamati fi dúnìyà àtẹ́kùwà ntí a fi ń ṣe yàtọ̀ ara wa nílé ayé bí òun náà ní àtẹ́kùwà tẹ́kùwà lọ́lọ́run gbé kalẹ̀ o wàtàmọ́ sùkùbẹ̀ sàrìn àti kéèyàn mọ tẹ̀lé tó fi ń sọ wàlà farqa bayna ahadin wa ahadin
àmọ́ a máa ṣe yàtọ̀ láàrin ẹnìkan sẹ́nìkan ìyàtọ̀ eléyìí sílẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam kí a eléyìí ìgbà kan ni ọmọ tó yẹ pé wọ́n lo àtọ̀ rẹ ló bí lọ́ fi bí kíyàwó rẹ tó wọlé àbí kan tó sanwó orí ẹ̀ àtọ̀ rẹ lọ́ fi bí ó bí fún ọ kò gbọ́mọ wá ń bò míì àtàwọn ọmọ tó bí tó bá kalẹ̀ wọ́n ṣe yàtọ̀ kankan láàrin wọn ráìtì táwọn yẹn ní náà lòun náà ní lọ́dọ̀ rẹ̀ kò sí yàtọ̀ kankan ìlàbí tẹ́kùwà bá a ṣe ní yàtọ̀ bí kò sí yẹ kó fi yàtọ̀ sí náà ni kò sí yàtọ̀ láàrin àwa náà síwájú ọlọ́run àyàfi pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọlọ́run á sọ Quran 49 verse 13 pé inna akramakum indallahi atqakum pé ẹni tọ́lọ́run ṣe tó value jù láàrin wa ó náà yẹn tó bá ti jẹ́ pé kí ni o ó ní bẹ̀rù ọlọ́run jùlọ kí wá ní ọmọ àlè ṣe gbogbo tí tó wà lẹ́yìn kò pààyàn kò bẹ́yàn lórí kò yàdí kò ṣe kíní kí wá la fi ń yà sọ́tọ̀ kí lẹ́sẹ̀ rẹ̀. kódà àfáàgbà tí àwọn sálàfí náà tún máa ń lò tán fẹ́ràn rẹ̀ púpọ̀ àwọn alùsùnà wal jamaa àfá wọn kọ́lá ibnu tèmi àwọn olóhùn náà sọ pé wọ́n ládùn zina ẹ mọ̀ gbọ́ ó lọ́mọ sí náà ní ìní àmànà tó bá ti nígbà tó bá gba ọlọ́run gbọ́ ìní àmànà tó bá gba ọlọ́run gbọ́ wá àmìlà sọ̀líhàn tó bá sì ń wúwa re dàkálà lè jànà yóò wà lè jànà náà. La ilaha illallah ẹ̀bùn tèmi à. bùn tèmi àná yóò wà lè jànà náà irú wàhálà olè ń dákalẹ̀ yìí. wàhílà yóò bá rí bẹ́ẹ̀ júùsì àbí àmẹ́lì wọ́n san lẹ́san iṣẹ́ rẹ̀ tó ṣe kámọ̀ yujaza ghayruhu gẹ́gẹ́ bí wọ́n sì sẹ́ni kejì rẹ̀ lẹ́san náà wọ́n ti sọ náà ní ẹ̀san walijazahu alal ahmal ẹ̀san tó ń wọ́n aṣọ yẹn láyé alal ahmal lórí iṣẹ́ tá a bá ṣe láyé lèyìn ó fi gbẹ̀san la alal nasab kì í ṣe pé báwo náà ṣe bí kì í ṣe pé ìdílé wo ni fámìlì wo ni bàbá rẹ̀ ìyá rẹ̀ lélẹ́yìn kíníkan bàbá rẹ̀ dáràn ó fún kíníkan ó ní la nasab. wà ìnámọ̀ yuzamu wàládù zina yìí tá a mọ̀ fi bu ọmọ onísùnà ni wípé lè ànáwó mọ̀ zọ́ọ̀nà tún àyìn àmàlà kẹ̀bìtà tó bá ti jẹ́ pé ń wùwà burú ń bá ń ṣiṣẹ́ bú látó lè mọ bú àmọ́ tí ò bá ti wùwà bú báwo la ti wá bú kámọ̀ ìyákọ̀ ò kẹ̀fí ìranù gẹ́gẹ́ bí àwọn yòókù ṣe ń ṣe ìgbà yẹn náà tó lè ṣe kíni o náà tó lè mọ bú òun náà á sọ tiẹ̀ náà ìnàlè wàládà zina ẹ̀rí ọmọ tá a bí ní sìnà ìsánù èèyàn níṣẹ́ bàríhù mìnà zambi ó mórí bọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tí kíni o tí bàbá ṣe tí ìyá ṣe káàlì mìnà túhùmọ́tì àló mórí bọ́ kúrò níbi à ń kẹ́fí síyàn tí bàbá ṣe tí ìyá ṣe láyé yẹlẹ́hàkùwù ìfìmùn wàlà màlàmọ́tùn ẹ̀ṣẹ̀ tí wọ́n wá dà ní ẹ̀ṣẹ̀ kan tí bàbá dá àbí tí ìyá dá kò yẹ kí ó bá ọmọ náà ṣàríyà nínú ẹ̀sìn o wàlà yóò sọ̀fù bí nàkíyèsọ kò sì yẹ ká máa fi àìṣedéédéé ròyìn ọmọ náà nítorí pé wọ́n bí lọ́mọ àlè lè ànáhù nítorí pé ọmọ táwọn wí lámúyẹrì tẹ́kìbù jùrìmán kò dẹ́ṣẹ̀ kankan wà lámúyẹkọ́ rí fúzàmbà zina kódà kò ṣẹ̀ṣẹ̀ à ń ṣe sìná rárá kí wọ́n á ló kàn mọ́ lọ́mọ wa ìnámọ̀lẹ̀ ìsìmù wàlìmọ̀láàmá ìtàn pè lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ sìná yìí àbí kíní àlámà ń tàṣà bàbà fi ẹni tó lè ṣe sìná bàbá àtìyá ló ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ọmọ yìí ò lẹ́ṣẹ̀ kankan wàhálà òkè wá lẹ́ṣẹ̀ rẹ̀ kí ló ṣe. ọlọ́run bá tún sọ fún wa qala ta'ala wa an laysa lil insani illa ma sa'a ṣèbí tíyẹn bá ṣe náà láà fi ìròyìn rẹ̀ ó náà láà fi gbà mú kí wàá lọ mọ́ ṣe tẹ́ fi gbọ́mọ mú tẹ́ni kò ní wà lùjẹ́ náà tẹ́ni kò ní pinnu ogun bàbá rẹ̀ tẹ́ni kò ní pinnu ogun ìyá rẹ̀ tẹ́ni kò ní jẹ́ kinní kan kí lẹ́sẹ̀ rẹ̀ tó ṣe tó jẹ́ pé àtọ̀dí rẹ̀ ni kí lẹ́sẹ̀ rẹ̀ ẹ mú jáde afẹ́rí ẹ̀ṣẹ̀ náà lálẹ́ yìí. ọ̀nà àtẹ̀síwájú ó ní fi wàlàdì zina a ní bí ọmọ sínà yìí má àléhì mi zambi àbáwáyé kò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn sẹ́ ẹ̀ṣẹ̀ wo lọ́mọ náà dánú ẹ̀ṣẹ̀ bàbá àtìyá rẹ̀ ṣé ìhùn kò ní kankan fún mọ̀kọ́ra àti nígbà tí wọ́n sọ̀rọ̀ ilé ti Aisha
pé wọ́n bá ń sọ létí tiwọn náà pé kíní kan ọmọ àlè ńlágbá Aisha bá sọ pé ẹ wà kí ló dé mọ́ àlè yìí mi dáǹbì àbáwá yìí ẹ̀ṣẹ̀ wo ni ọmọ náà dá bó jẹ́ ìyá ni ìyá ló ṣẹ̀ bó jẹ́ bàbá ni bàbá ló ṣẹ̀ kò lẹ́ṣẹ̀ bàbá àbí ìyá lọ́rùn fún mọ̀kọ́ra àti Aisha náà wá tó ń fi àyà Kùránì dáhùn èèyàn lóhùn báwọn èèyàn ṣe ń sọ lẹ́yìn àwa náà mọ̀ fi àyà Kùránì dáhùn lóhùn Aisha yàwó ànábì wa ń sọ pé wala taziru waziratun wizra ní ukra òun náà fi àyà Kùránì dáhùn lóhùn ni pé kò sẹ́ni tí ó rù ẹ lè mú ọmọ nítorí ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ ṣẹ̀ ẹ ò lè mú ìyá nítorí ẹ̀ṣẹ̀ tí ìyá rẹ̀ ṣẹ̀ bàbá àti ìyá iná jọ ṣe ṣìnà ẹ mọ́ mú ọmọ nítorí ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀. Wàkọ́ọ̀là Ibn Abbas bó jẹ́ pé àdìsí yìí mi ń bọ̀ ń bẹ̀ wọ́n ní Ibn Abbas sọ pé wọ́n ní ànábì sọ pé wọ́n kó ti ànábì pé ànábì rí ẹnìkan wọ́n á ní ṣàrù sàlàsà pé ẹnìyẹn ṣe àṣemáṣe sànábì àwọn ní ọmọ àlè ní ọmọ sìnà ní ànábì wọn ní aláburú ní sìnà ní ìgbà wọn lànà bí sáà bẹnu àtẹ́lù mi ń bọ̀ bí àdìsí o. náà ẹ wá rí i pé gbogbo àdìsí táwọn èèyàn wá mú wá yìí tí wọ́n fi ń rẹ́bùrú ẹni tó bá ṣe kí ni o ọmọ ní sìnà ọmọ tá a bí látara sìnà tí wọ́n ní Imam Muhammadu gbà wá kíní kan gbà wá tọ̀hún gbà wá nígbà tí àwọn àfáàgbà àwọn wá débẹ̀ wọ́n ní àdìsí wo lẹ tẹ̀lé ọmọkẹ́ ogun tèmi àyè Imam Jauzi ó ní wàlá akrob hàn hazal hadith sẹ́yìn èèyàn gbára léyìí tẹ́ẹ̀ fẹ́ fi fún àwọn èèyàn lógún wọn mọ́ fọmọ lógún rẹ̀ ẹni kó mọ̀ jogún bàbá rẹ̀ ẹni kó mọ̀ ṣe gbá pé kò ní wà lùjọ́ náà gbogbo àdìsí yẹn láàyè síhù marfuhan kò sí ìtò lálàáfíà ní gbogbo àdìsí tí wọ́n kó dání. La ilaha illallah. láàyè síhù marfuhan kò sí ìtò lálàáfíà tó dọ́dọ̀ ànábì mẹ́ wọ́n kúrò ẹ̀ má nẹ́bù wa Muhammad lẹ́sẹ̀ ni. gbogbo ẹ̀ tán bá pín ogún lé bàbá rẹ̀ tán bá fún tán bá lọ́ máa lé ní ó yẹ kó sùn wọn sí kóòtù. kódà Imam Daru Kutini ó ní àdìsí yẹn òun náà ti kọ̀ndẹ́mù àdìsí yẹn tí ibùdó jòzíà náà wá kọ̀ndẹ́mù àdìsí tí gbogbo wọn yẹn tí wọ́n ń kà tí wọ́n ń pé káàkiri fà káàkiri bí àdìsí tí ó lálàáfíà tẹ̀ ń gbé kiri. ina kamala adlillahi wa muqtadi rahmatihi wa lutfihi bil ibadi wọ́n ní ọlọ́run bọba àlékè ọlá déédéé ọlọ́run àánú ọlọ́run lórí àwọ̀ ẹ̀dá ó ní pé anla yuhaziba walada zina ọlọ́run ò ní jẹ ọmọ sìnà níyàsẹ́ wàlá yadhumuhu kò ní yẹ̀yẹ́ rẹ̀ wàlá yujrimuhu kò ní fọ́ọ̀sì rẹ̀ wàlá yazlimuhu kò ní ṣàbòsí fún un wàlá yakizuluhu ọlọ́run kò ní kéta rẹ̀ kò ní yẹ̀yẹ́ rẹ̀ sẹ́ẹ̀ lè ànáhù gbogbo ìtẹ́yìn sọ ìpé kò ní wà lùjọ́ náà kò ní ṣe gbá kò ní ṣàwo kò ní ṣe ó ní ìranù lẹ́ ń ṣe ó ní ọlọ́run ò ní ṣe kankan tó jọmọ́ bẹ́ẹ̀ lé ànáhù tó pé ọba tó ní wá ọba tó lẹ́sìn àádálòlẹ̀ àdìlì ọba tó ẹ pé òun ló ní dédé jùlọ ni ju gbogbo ẹ tẹ́lẹ̀ ní dédé lọ ni kọ́ọ̀lá tàhálà wà mọ́ ọ̀rọ̀ bùkà bí zọlámì lílà abid ọba tá à ń sìn nínú Islam ọba tí ìsalábòsí kò ní sàbòsí fẹ́ ẹnìkankan kò ní sàbòsí fún kò sí iṣẹ́ tó ò sí níṣẹ́ kò ní fìyà rẹ̀ jọ lọ́ba tá à ń sìn nínú wà kọ́ọ̀lá tàhálà ọba àlekẹ́ọ́lá tún tẹ̀síwájú ó ní wàlá yazlimu rabbuka ahadan in Quran 18 verse 49 bí ọba tó ní wáṣẹ̀ kò ní sàbòsí fẹ́ nìkan nù wa wàkọ̀dé haram subhanahu zulma ala nafsi ọba tó ní wá ó ṣe àbòsí ṣíṣe fún ẹ̀mí ara rẹ̀ ẹ má ṣàbòsí fún àwọn èèyàn mọ́. waja'alahu bayna nasi muharraman ó sì ṣe léèwọ̀ láàrin àwọn èèyàn náà wa nahahum anil zulmi ó ní ká má ṣàbòsí fúnra mọ́ àbòsí ní ìta ń ṣe fún gbogbo ẹ̀tàn bá bí níbi pé ọmọ àlè ni tààfin wọn hàn rẹ̀ kó mọ̀ ṣe lẹ́kọ̀ọ́ àbòsí là ń ṣe fún. wana hahun anil zulumi kama sabata fi sahih Muslim gẹ́gẹ́ bó ti wà nínú sahih Muslim wa mama warada anna walada zina la yadkhulul jannata wá rí àdìsí tí wọ́n èèyàn ń gbé kiri pé ọmọ tá a bí látara sí náà ni
la yadkhulu li jannata kò ní wà lùjánná wa annahu min ahli nari iná mọ̀ ní ó wọ àdìsí tí ọkùnrin ẹ̀ máa nẹ́bí wa Muhammad fa kullu ma jaa fi hadha al-babi min al-akhbari fa munkaratun ó ní gbogbo àdìsí tó wá from A to Z àdìsí náà pọ̀ púpọ̀ fa munkaratun la yasihu minha gbogbo ẹ̀ ń ta àtakò ní kò sí ìtò lálàáfíà nù ẹ̀ wọ́n kúrò ẹ̀ máa nẹ́bí wa Muhammad àwọn àfáà kan wá lọ wọ́n ní nǹkan lálàáfíà ń bẹ̀ sẹ́ àwọn tó wá lálàáfíà ìlàwọ̀ àti wọn kọ́ alálẹ̀ àá sọ bó ti lálàáfíà bọ́n ṣe kó lálàáfíà ẹ máa rẹ̀ sí wọn. inda halil hadith kọ́ọ̀lá ibnu Jawzi kí ni ìmáàmù ibnu Jawzi kí ló fi da gbogbo àdìsí yìí nù ó ní kí ni ó ní wàkọ́dí wàrádà fi dhalika àhàdìsí fi shay'un yasir ó ní gbogbo àwọn àdìsí tó wá ń bẹ̀ yẹn kò sí tó láàfíà nítorí pé kí ni wàhíyà rídọ̀ tó ń bi qawli ta'ala nítorí pé gbogbo àdìsí yẹn ó takò àyà Kùránì kí ló fi dànù yìí ó ló takò àyà Kùránì kò sí bá àdìsí yẹn náà ṣe pọ̀ tó Ìmáàmù Jawzi ó ní nítorí pé kí ni ó mu'aridọ̀ tó ń bi qawli ta'ala ó takò tí Kùránì mú wa wọn rí Jawzi pariwo àwọn náà wá dúró pé gbogbo tó bá ti takò tí Kùránì mú wa Kùránì nìyẹn mọ́ fi ń ṣe òṣùwọ̀n gbogbo àdìsí tó bá ń bọ̀ láyé tẹ́ bá ní àdìsí kan sọ báyìí ẹ fi wọn Kùránì wò tó bá ti takò tó Kùránì wí ẹ tètè gbàdà nù. bá àdìsí yẹn ṣe wá pọ̀ tó Ìmáàmù Jawzi ó ní tó pé àdìsí yẹn o mu àrídọ̀ tún bí qawlihi ta'ala àní àdìsí yẹn bó ṣe pọ̀ tó ní pé ọmọ àlè oníwàlùjọ́ náà kò ní ṣe gbá tẹ́ fi rẹ́bù gbogbo ọmọ àlè nì ó ní gbogbo ẹ̀ ó takò tí Kùránì sọ nítorí ìdílé yìí kò lálàáfíà níjẹ̀bẹ̀ wala taziru waziratun wizra ukhra àyà yẹn náà ó fi dá gbogbo àwọn àdìsí náà wa mutunuha mukalifatun li qawaidi shari wa nususi al mahfuza wala yajuzu at-ta'wilu alayha ó ní ẹ mọ́ gbára lé àwọn àdìsí yẹn o ẹ pé àdìsí ẹ̀lẹ́yìn náà gbára lé tẹ́ pín ogun ológun bí ó ṣe dáa ẹ̀yin tẹ́ ń pín ogun kiri àdìsí yẹn lẹ gbára lé tẹ́ fún kó wá lógun títí ẹ̀ ẹ wà rí ẹ̀sìn àdìsí yẹn lálẹ́ yìí fún ọ̀tọ̀ títọ́ yìí ń dì í mú ọ̀tún rẹ̀ sí ẹ̀ díẹ̀ lálẹ́ yìí tọ́lọ́ bá jí o gbọ́. wala yajuzu ta'wilu alayha kò dẹ́kẹ́ gbára lé àdìsí yẹn o li anna dukula nari nítorí pé kéèyàn wọ náà sẹ́ yakun bí asibabin wa a'malin èyàn ò lè dédé wọ náà báwọn ọlọ́run ò lè dédé jùyàn sínú náà báwọn illa bí asibabin wa a'malin àfi pẹ̀lú àwọn sábàbí tíyẹn bá ti ṣe àbáwọn iṣẹ́ kan tíyẹn bá ti ṣe la tathbutu ala al-mukallaf bidunihi ma'lum hànà wàlá dẹ̀ zina ẹ̀rọ ọmọ zina dẹ̀ lam ya'mal zina tí ó ṣe zina walam yaridọ̀ bihi kò sì yọ́nú sí walam yakun fi makudurihi walam yakun fi makudurihi waqtiyarihi kò sí sínú ìkápá rẹ̀ àti ìṣẹ̀ṣà rẹ̀ lè ànáhu wàkọ́ àkọ́bùlà kàlìkì nítorí pé ṣìnà tí wọ́n ṣe yìí ni wọ́n ti ṣe kán tó bí ọmọ náà wọ́n ti ṣe ṣìnà bàbá ti ṣe ṣìnà àtìyá kán tó kọ́ ọmọ náà tó wáyé kí ló dé kí ló ọmọ náà wá ṣe. wàhálà kábàr wà àmùsàlù gbogbo orú àwọn àdìsí báyìí wà àmùsàlù hù bó ṣe pọ̀ tó ní àti gbogbo orú ẹ̀ báyìí minal garaib al batila àwọn mẹ́rìírí tó jẹ́ irọ́ ni alẹ́tì àdìsí tó jẹ́ pé tushawihu adlal islam àdìsí ni tushawihu adlal islam ń ba dídí islam ń ba lójú jẹ́ ni wa jamalahu wa samahahu gbogbo ẹwà islam bí islam ṣe lẹ́wà tó náà tá ń ka pé kùránì sọ ẹ̀wà tó ka àdìsí kan sọ pé tó sì ń go contrary sí tí kùránì ṣe ń bá islam jẹ́ níjẹ́ bẹ́ẹ̀. wàtẹ́kìdá òfin kàmẹ́lì adlillahi wa sifatihi al-husna ó sì ń dá ọgbẹ́ ó ń dá ìyẹpẹrẹ ń dá ìdọ̀tí ń dá èébú sí àwọn sífà ọlọ́run tí kùránì fi ròyìn ọlọ́run pé ọba tí ìsọ̀bọ alábòsí ni ẹ̀yin wá tó má dé sí kan wá pé ọlọ́run ẹ má sí báyìí fún ẹ má fún lógún ẹ má ju wà lùjẹ́ náà ẹ̀ṣẹ̀ rẹ̀ wo kí ló ṣe kí lẹ̀ṣẹ̀ rẹ̀ ṣẹ̀ à ń bí yín. wàkàzà máa wàràdà fi báàbí ìmáàmàtì wàládì zina bákan náà yìí tán àwọn èèyàn tó ń béèrè lẹ́ẹ̀kan pé sólì jẹ́ ìmáàmù nu mọ́sálásí
kódà àwọn àáfàá kan ó ní mí ń kàrá àti bọ́ọ̀dì lè fúkọ̀ háì àwọn àáfàá kan ti lọ lórí ẹ̀ tí wọ́n sì pọ̀ wọ́n kórìíra pé tó bá ti pè lọ́mọ àlè o wọ́n ní jẹ́ kó lídìí irun wọ́n ní gbà kó lídìí irun kò ní jẹ́ ìmáàmù mọ́sálásí látara pé kí ni o mí ń kàrá àti látara pé wọ́n hatred ní imamatihi máa ittifaqihim ala sihati imamatihi tó sì mọ̀ pító ẹni tá à ń wí ó ní quality ẹ̀ lára ó ní gbogbo ẹ̀ lára àmọ́ ìkórìíra ni wọ́n sì jẹ́ kó jẹ́ ìmáàmù ẹ jẹ́ kó lè yé wọn o fa imamatu waladi zina kí ọmọ tá a bí ní zina kó jẹ́ ìmáàmù sẹ́ẹ̀ kàngáìrì yìí ó lè jẹ́ mọ́mù gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi náà ṣe lè jẹ́ mọ́mù ni kò sí nǹkan kan tó di lọ́wọ́ ẹ má fara ni wọ́n mọ́. fi sharti imamati fi solati ma yadullu ala mura'ati nasab kódà àti wọ́n á rí gbogbo tẹ́yìn tí wọ́n ń wò yẹ̀yìn àfa àtẹ́sọ pé kò lè jẹ́ mọ́mù nítorí pé ìyá kan bàbá kan nínú tọ́níkà wò mọ́yàn la péyàn fi ń jẹ́ ìmámù kò sí ìtẹ́ ń sọ yìí kò sínú criteria tọ́níkà wò pé ẹni tí ó bá jẹ́ ìmámù o ẹ wò bóyá ọmọ àlè ni àbí èso ọmọ àlè kò sí yẹn ń bẹ kò tún sí wá ń bẹ kí wá ní wàhálà yín ẹ mọ̀ wò kẹ́lẹ́ mọ́ ibi tí wàhálà ti ń bọ̀ bí ọ̀rọ̀ yẹn ti pẹ́ wàyí náà máa fi ìdílálàtú alàlùfíkì wàlkìráàtì wàsọ̀láì fìdí ìtàn fi múyàn ní ìmámù ní díẹ̀ sí ni pé kéèyàn ṣe kí ni o kéèyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn kéèyàn lè ka nǹkan nú ẹ̀sìn kó sì ṣe dáadáa sínú ẹ̀sìn kọ́ọ̀lá àtọ́wù náà sọ sínú ọ̀rọ̀ yìí ó ní àyìnyà umar ìlà káànà màrdíyà kó jẹ́ ìmámù kàìmọ̀nà táwọn èèyàn bá ti yọ́nú sónítọ̀ ọ̀hún wáyé tẹ̀fì ní kó mọ́ jẹ́ ìmámù táwọn èèyàn bá ti yọ́nú sí wáyé tó fi jẹ́ ìmámù ẹ má sọ pé kó mọ́ kíní kankan ẹ fi gbogbo ẹlẹ̀ òun náà dá ọ̀rọ̀ wọn nù wà kọ́ọ̀lá ìyìnsà bùn dìínà òun náà sọ pé òun tẹ̀ sọ pé láàkúlù píkọ́ọ̀lì màálíkì fi ìmáàmàtì waladi zina èmi ò sọ ọ̀rọ̀ tí ìmáàmù Málíkì sọ níbi ìjẹ ìmáàmù ọmọ tá a bí nísìnyí náà wà láìsí àléyìí mi zambi àbàwáyé tó ń sọ pé kò sẹ́sẹ̀ kankan lórí ẹ̀tẹ́ ẹ̀rí kó mọ́ jẹ ìmáàmù fasọ̀hí ó ní ìtò dání mọ́ zàábà ilé yìí ní ànábìlà ìtàn àwọn ànábìlà ìtí wọ́n lọ lórí ẹ̀mí ádámì kàràtì ìmáàmàtì waladi zina ìzá sẹ̀límà dínúhù ó ní pé nígbà tó bá jẹ́ pé ẹ̀sìn bá ti lálàáfíà kí ló ta fi wá ń kórìíra kó mọ́ jẹ ìmáàmù lẹ́yìn sáré nítorí pé ẹni tó ṣòfin ni rọ́tàbàl ìmáàmù ìyá anábìwá Muhammad Allah àtànábìwá Muhammad rọ́tàbàl ìmáàmù ta àlá àwòsọ́fín mọ̀tàbàrà wọ́n gbé ìmáàmù kalẹ̀ lórí àwọn ètò kan pé tí wọ́n fẹ́ jẹ́ ìmáàmù o àwọn ètò kan ni wọ́n gbé kalẹ̀ tá a fi mọ̀ pé ẹnìyí ló yẹ kí ó jẹ́ ìmáàmù fi usni tìláwá tó bá ti lè ka Kùránì tó sì mọ̀ ọ̀run kí tó sì mọ àtúnṣe ẹ̀sìn wàlámù yọ̀ọ́ ìwásífà násà àmọ́ eléyìí o wọ́n sọ pé ká ṣẹ̀ṣẹ̀ mọ́ wo ìdílé tó nítọ̀hún ti wá sí bàbá rẹ̀ bí lóyún àlè ni àbí òbí lóyún àlè àbí wọ́n bí ní sí náà ni wọ́n ní kò sí yẹn ń bẹ́ o wal-makanatul ijtima'iyya kama warada fi sahih Muslim gẹ́gẹ́ bó ti wà ní sahih Muslim pé kí ni o ya umul qawma akrawuhum ẹ̀ tó bá lè kankan nínú àwọn èèyàn lẹ́ni kó jẹ́ ìmáàmù fún wọn ẹ̀ tó bá lè ka likitabi láì tó mọ tírà Ọlọ́run ká jùlọ nínú àwọn èèyàn ni kó jẹ ìmáàmù fàyín káànù fìlìkìráhà kódà tó bá yẹ pé àwọn èèyàn bá jẹ níbi kíkà kéwù ni fàyín káànù sàwáhà tó bá yẹ pé bákan náà ni wọ́n fa àlámù wọn bì súnà ẹ tó bá mọ súnà jùlọ wọ́n nìkan mú ní ìmáàmù ẹ rí i pé gbogbo nǹkan wọ̀nyí bákan náà ó ní wà ìbádàtù waladi zina ẹ̀sìn tí tó bá jẹ́ ọmọ onísìnà ẹ̀sìn rẹ̀ tí bá ń sìn ó ń kírun ni o ó ń gbàwẹ̀ ní gbogbo ìbádàtù tá à ń ṣe ni sọ̀híhà tún gbogbo ẹ̀ ló lálàáfíà ara ìkẹ́kọ̀ọ́ ò ṣe é ẹ má fojú àbùkù wo tó ń tẹ̀sí rẹ̀ mọ́ fi sá ìrìn àbùwàbí sàwáhàn kánẹtì màlíyá àó bàdàníyà bóyá ètò ń fi owó ṣe tó fowó ṣe nínú ẹ̀sìn ni ó lálàáfíà àbí ètò fi ara ṣe nínú ẹ̀sìn ni ó lálàáfíà kò sí ìtí ẹni tó yẹ ọmọ àlè ṣe nínú ẹ̀sìn tẹ́ sọ pé eléyìí ò lálàáfíà ara látàrí pé ọmọ àlè ó ní kò sí kankan bẹ́ẹ̀ ẹ ò lè rí lè àná wàsífà tẹkílífì sàbí tó ń láhù wàlá mẹ́díkàlì nẹ́sà fàfi báàbí tẹkílífì anọ́ọ̀sì sàwàsíyàtọ̀ tábà ní
ká máa wo pé tó sẹ́ni ilé ṣe gan báyìí ó lè ṣe gan báyìí ṣé ó lè gan láàbí pé àwọn ta là nǹkan bọ̀ lọ́rùn yẹn o ìkan náà ni wọ́n jọ jẹ́ fèlè ìtì zambi tọ̀ ha lóògbà tó bá ti ń tẹ̀lé tọ́lọ́run wàchí náà bẹ̀rẹ̀ màzùrọ̀ ọtí tọ́lọ́run bá sì ṣe léwọ̀ tá a bá ti ṣe kíni o tá a bá ń fi sílẹ̀. alhamdulilayi ẹ wà ní pé ó wà ní wàtàmọ́ yazati maratibu wọn al-ijtimaiya walamiyaridi fi sharihi nọ́ọ̀sùn yadulu ala tefrik kò síbi kan tẹ́nìkan lè mú wá nínú àdìsí ànábì tó lálàáfíà ara àbínáyà kùránì tefrikun bayna waladi zina wa ghairi tí ó fi ṣe yàtọ̀ láàrin pé eléyìí ọmọ àlè ni eléyìí kì í sọmọ àlè kò sí tẹ́nìkan lè mú wá minal muslimina fi shay'in minal ahkam bí àánú ọ̀rọ̀ dáyọ̀ wal muamalat tàbí bí ìbáṣepọ̀ ìlà àna nasabahu munqati'atun biman zana ẹ wá wo wọn wá ní wọn á sọ pé ẹ nítorí wọn bẹ ni pé bàbá àti ìyá rẹ̀ wọn ní kíni yẹn dẹ̀ kí wọ́n ló ṣe é so wọn wá mú àdìsí kan wá ẹ jẹ́ tètè lọ bí àdìsí yẹn ọ̀rọ̀ yìí ó yí ìgúnlọ jantirẹrẹ àmẹ́jẹ ń gbé sẹ́gbẹ́ kan báyìí àwọn tá a fẹ́ wò kẹ́lẹ́ mọ̀ pé àwọn àdìsí tán package fún wa lórí ọ̀rọ̀ yìí mo ní ẹni tó sọ̀rọ̀ ogun pínpín wọ́n ní ọmọ àlè ò lè jogún wàláhì ó wà ní tírà bẹ́ẹ̀ wọ́n ní ọmọ àlè ò lè jẹ ogún dákun àwọn pọ́ǹtì tá a fẹ́ kẹ́ mú dání rèé o èyí tó wá jẹ́ pababari rẹ̀ méjì ni ọmọ àlè ò lè jogún ọmọ àlè ò ní wàlùjánnà àkọ́kọ́ gbogbo àdìsí tó wà lórí ọ̀rọ̀ ọmọ àlè kó má ṣe báyìí kó má ṣe báyìí pé kò ní wàlùjánnà àwọn sàábé tó gbà wá àwọn sàábé bíi mẹ́ta mẹ́rin ni olórí wọn ni Abu Huraira àti Abdullahi ibn Amuri Abdullahi ọmọ Amuri àwọn olórí wọn nìyẹn ṣẹ́sì mọ̀ pé Abu Huraira sọ́njọ́ kínní pé ó jẹ́ stúdẹ̀ǹtì fún kábùlà àbáàrì kábùlà àbáàrì yìí ó lè jẹ́ kiriyó kábùlà àbáàrì yìí kò gba Islam lójú ayé ànábì wa Muhammad ànábì ti lọ tán létà ló pa gba Islam lọ́wọ́ àwọn sàábé sì lè ń bá wọ́n ń gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ ń spread ọ̀rọ̀ náà títí Abu Huraira nù ni mo sọ ń jó ní pé Abdullahi bun Amuri sàábí ànábì ń bẹ náà wọ́n ti ń kọ rìwáyà alẹ̀ táwọn èèyàn fún ní reputation púpọ̀ òun náà sì ni orí yawma Yarmuk torí odindi zamilatain ìwé halul kitab tí fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ má gbàgbé pọ́ìntì méjèèjì tí mo ń sọ yìí o Abu Huraira ọ̀rọ̀ ó ṣe ọmọ sìnà kò sí ọmọ sìnà yìí ọ̀rọ̀ ẹnu Abu Huraira ni ọ̀rọ̀ Abdullahi ibn Amuri ni ẹ mọ̀ wá wò àdìsí tí wọ́n mú wá àwọn ni wọ́n sọ wípé Ànábì wa Muhammad sọ pé la yadkhulul jannata waladu zina pé Ànábì sọ pé ọmọ tó bá ti jẹ́ ọmọ àlè òní wàlùjánnà Abu Huraira ló sọ bẹ́ẹ̀ Abdullahi ibn Amuri ló sọ bẹ́ẹ̀ wọ́n lá Ànábì sọ bẹ́ẹ̀ àwọn méjèèjì náà champion kìíní yìí jùlọ ọ̀rọ̀ tán wá sọ yìí nínú ọmọ adithun tá a sọ pé wọ́n gbìyànjú ní ọmọ adithun wọ́n gbìyànjú àmọ́ nínú gbìyànjú wọn ibòmíì wà tó yẹ pé
kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ ń bẹ nínú ọmọ àdìsú tó sọ pé àdìsí tán sọ ó lálàáfíà pé wọ́n sọ pé ànábì sọ pé ọmọ àlè níwàlú jẹ́nà òun náà ni Shuaib al-Arnaout muhadisu ni bàbá yìí Shuaib al-Arnaout òun náà ṣe kí ni o ó endorse ẹ̀ pé àdìsùn tó lálàáfíà ara ni nínú Takriju Mushkal al-Athar ní volume 2 321 ó ní isnaduhu sahih pé àdìsí lálàáfíà ara pé wọ́n sọ pé ànábì sọ pé waladu zina la yadkhulul jannata pọ́nmù tó wá ti jọ́ ọmọ sí ní òní wà lùjọ́ náà wọ́n ládìsí pé àáfàá ní àdìsí náà lálàáfíà pé wọ́n lànàbì sọ bẹ́ẹ̀. ó dé àkọ́kọ́ nínú ọmọ àdìsún nìyẹn o àwọn àmọ́ àdìsí tẹ gbára lé ẹ mọ̀ wọ́n o ẹ mọ̀ pé Ibn Qayyim al-Jawzi òun ti da gbogbo ẹ̀ nù ó ní nítorí pé gbogbo àwọn àṣàrù yẹn àkàbárù yẹn wọn àrídọ̀ tún ní qawli ta'ala gbogbo ẹ̀ tako tí Kùránì sọ òun da gbogbo ẹ̀ nù Ibn Jawzi ti da gbogbo ẹ̀ nù o àtàwọn àfáà mi bẹ́ẹ̀ but àwọn àfẹ́ eléyìí ò dánù àwọn lẹ́yìn ọ̀rọ̀ yẹn lálàáfíà ara ẹ dákun èwo ni ká mú kí lẹ́sẹ̀ ẹ̀wọ̀n ọmọ tí tọ́ni kò ní wà lìjọ́ náà bákan náà òun nìkan kọ́ o wọ́n tún tẹ̀síwájú wọ́n ní la yadkhulul jannata àní kò ní wà lìjọ́ náà sẹ́ẹ̀ wáládù zina ọmọ tá a bí ní sìnà wàláwáládù ọmọ tóun náà bá tún bí náà kò ní wà lìjọ́ náà wàláwáládù wáládì yìí ọmọ tí yẹn bá tún bí kò ní wà lìjọ́ náà ẹ dákun ẹ̀ṣẹ̀ kí wọ́n náà ṣe torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ kí náà dá ẹ̀ṣẹ̀ kí ni wọ́n dá torí Ọlọ́run ẹ má wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí o bójú sí ti dá gbogbo ẹ̀nu o àwọn ọlọ́lọ́ tó lálàáfíà ara ni nígbà tí muhadisu mi tún débẹ̀ Imam Muhammad fi musnadi táwọn ni Imam Muhammad àwọn àgbà àfọ onísúná náà ni òun náà sọ pé àdìsùn hasanu sahih àdìsùn tó lálàáfíà ara ni pé la yadkhulul jannata waladu zinyatin ọmọ tán bá bí látara sí náà òun náà ní kò ní wàlú jannah sẹ́ẹ̀ wọ́n ti pín sí méjì báyìí. kódà òun nìkan tún kọ́ o àgbà àfọ àti gbogbo ayé wọ́n tún họ́nà rẹ̀ jùlọ Imam Albani òun náà sọ pé alámọ̀tò Albani òun náà tó wá fi sínú sílísílátù sọ̀yíra rẹ̀ ní page 673 ó ní wá àsánàwó Albani àdìsí yẹn àdìsí tó lálàáfíà ara ní pé kí ni o ọmọ oníwà lùjọ́ náà ẹ wọ ọmọ àdìsún tẹ gbára lé wọn ti ẹ wo kọ́ńtẹ́ǹtì ọ̀rọ̀ náà sí àyà Kùránì Karim kẹ́lì mọ̀ pé tí àdìsí ti dálẹ̀ ní ọpọlọ ẹlòmíì ó tayọ tí Kùránì sọ àwọn dẹ̀ ní muhadisun àwọn bá ti wọ pé tó níta fi ń wo pé wọ́n ní ẹnìkan tó gbàdísì yẹn wá wọ́n ní ẹnìkan báyà wọ́n ní yàn rẹ ni ọ̀rọ̀ tẹ́kùn tó bá ti attribute tó bá ti pọ̀ wọ́n believe lágbẹ́jà ẹ forúkọ rẹ̀ sí tó bá ti forúkọ mélòó sí ẹ̀yin náà wà pé tó bá ti gbórúkọ lágbẹ́jà wọn ní ká mọ́ gbọ́gbọ́ ẹ̀yin náà bá ní ọ̀rọ̀ tó lálàáfíà rà láì wáyà Kùránì rárá bóun jọ sí ó dá gbogbo ẹnu tó pé kí ni ó lọ́rọ̀ yẹn tako tí àyà Kùránì sọ. ìtọ́ tó wá wọ́n sì parí wọ́n tún tẹ̀síwájú lórí rẹ̀ wọ́n ní la yadkhulul jannata nígbà tí wọ́n ń ka bọ̀ pé ọmọ àlè oníwàlùjọ́ náà ọmọ tó bú bàbá rẹ̀ oníwàlùjọ́ náà olófòfò oníwàlùjọ́ náà àlèmúdímúrì kámúrì ẹni tí ń mu ọtí oníwàlùjọ́ náà. màá wá sọ fún wọn pé ọ̀rọ̀ Bíbélì lọ̀rọ̀ yìí ẹ ti kọ́kọ́ gbé níbi pé ọ̀mù tí oníwàlùjọ́ náà kíní kan oníwàlùjọ́ náà bá a ṣíwèé Galatian ẹ mọ gbọ́ o ẹ dákun ṣé máìkì ń bẹ kò sí máìkì ńlẹ̀ ó yá sọ̀rọ̀ sókè dáadáa Galatians chapter 5 verse 19 to 21. wàyí o àwọn ìṣe ti ara ó fi ara hàn kedere àwọn sì ní àgbèrè ìwà ìmọ̀ ìwà ìní ìjánu ìbọ̀rìṣà bíbá ẹ̀mí lò ìṣọ̀tá gbọ́nmi sí omi òtó owú inú fùfù ìbínú asọ̀ ìpínyà ẹ̀yà ẹ̀sìn ìlara mímu àmuyíra nínú ọtí tẹ̀síwájú. àwọn àríyá aláriwo àti nǹkan báwọn yìí ní ti nǹkan wọ̀nyí ní èmi kìlọ̀ ṣáájú fún yín
lọ́nà kan náà gẹ́gẹ́ bí mo ti kìlọ̀ ṣáájú fún yín pé àwọn tí ń fi irúfẹ́ nǹkan báwọn yìí ṣe ìwà wù yóò jogún ìjọba Olúwa. wọn ní wàlùjánà nínú ìwé Galatian ló papọ̀ ọ̀rọ̀ Pọ́ọ̀lù ni o ṣé má gbàgbé Abdullahi bùnà amúrì ó rí zamina méjì lórí mo ní bí ìwé méjì ńlá báyìí fún wọn tó bá dá ọ̀rọ̀ mi nù ìwé Albani mo nà sókè yìí ó ń bẹ́ẹ̀ ó ní méjì lórí tí fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kiri ẹni tó pé òun ní kan wá yìí lẹ̀ ẹ dákun kí ló fẹ́ sọ táwọn èèyàn fẹ́ dispute ẹ̀ wọ́n ti gbà pé tó bá ti wí báyìí ẹ má dá òtún ẹ̀ mọ́ ti Galatian lónìí ìyẹn jà kọ́kọ́ ẹ máa gbọ́ ẹ tí rí fún ọ níwá o ó yá ká ti Corinthians 1 Corinthians chapter 6 verse 9 to 10. kí ńlá ẹ kò á mọ̀ pé àwọn aláìṣòdodo yóò jogún ìjọba Ọlọ́run. àwọn tí ò ní wà lùjọ́nà gbáà sì ṣe kà wọ́n kalẹ̀. kí a má sì ṣe ṣì yín lọ́nà kì í ṣe àwọn alágbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn ọkùnrin tí a pamọ́ fún àwọn ète tí ó lòdì sí ti ẹ̀dá tàbí àwọn ọkùnrin tí ń bá ọkùnrin dàpọ̀ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtírà tàbí àwọn olùkẹ̀gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. ọlọ́tí tún yóò ń bẹ ó ṣòmí yìí náà níbi ìwé Pọ́ọ̀lù kẹ́lí mọ̀ pé ọ̀rọ̀ Bíbélì náà ń gbé bọ̀ ẹ wá jẹ́ ká lọ síbi pé ọmọ àlè ní wàlùjọ́nà àtọmọ rẹ̀ ìrandíran wò ní wọ àlùjọ́nà gẹ́gẹ́ bá àdìsí ṣe mú wá Tálíbà ní àdìsí tó lálàáfíà ara ni Muslim Muhammad àdìsí tó lálàáfíà ara ni àfáà Ṣuaibu ní àdìsí tó lálàáfíà ara ni in the book of Deuteronomy chapter 23 verse 2. ọmọ àlè kan. ṣé ń gbọ́rọ̀. ọmọ àlè kan kì yóò wọnú ìjọ àwọn ènìyàn Olúwa. kò ní wàlùjọ́nà ọmọ àlè kan ò ní wàlùjọ́nà. àní títí dé ìran kẹwàá. ìran rẹ̀ ọmọ rẹ̀ kíní àtọmọ rẹ̀ kejì ìyẹn náà tún bímọ ẹ wo àdìsí náà gbé wá sínú kíní fún wa o. Bíbélì. àní èèyàn rẹ̀ kan kì yóò wọ inú ìjọ ènìyàn Olúwa. ṣé ń gbọ́rọ̀ àdìsí yìí Albani ní àdìsí tó lálàáfíà ara ni. kí wọ́n lẹ́sẹ̀ wọn à ń sọ pé Bíbélì ṣe báyìí ọ̀rọ̀ àdìsí tá à ń gbé káàkiri yìí àwọn ọ̀rọ̀ Bíbélì náà ń gbélé wa lọ́wọ́ sọ̀yí Bùkárí sọ̀yí Mùsùlùmù kíní kan búnú mọ́ jáde ọ̀rọ̀ Bíbélì pọ̀ ń bẹ̀ lọ jàrán ìyẹn là ń pè ọmọ ìyá wa sí pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ yìí èèyàn kan ò lè mọ̀ àfi tọ́nà bá ṣe láàánú bíi tiwa yìí pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ̀rọ̀ Bíbélì ni ọmọ kíní kan ò ní wà lìjọ́ náà ọmọ tó bá bí ọmọ kíní kan tó àwọn kan ṣe wàhálà lórí àdìsí pé àdìsí àwọn ilé àdìsí tó lálàáfíà ara ni. débi pé àbúrò níbi tí wọ́n hẹ́ẹ̀tì mbọ̀ ìkànnì òní kí n tó lọ síbi di last one ẹ wá tún wá wò wọ́n ní eléyìí ò ní wà lùjánà àti clear rẹ̀ pé ọ̀rọ̀ Bíbélì náà gbé wá pé ọmọ àlè ò ní wọ àlùjánà wọ́n ti da gbogbo ẹ̀ àyà Kùránì ti da gbogbo ẹ̀ náà kò wá ní jogún tán wíìnì báwo nìyẹn náà ṣe ṣẹlẹ̀ ọmọ àlè ò ní jogún ẹ̀ṣẹ̀ wo ló dá tí ò ní jẹ́ ní ogún bàbá rẹ̀ kí ẹ wá sọ fún ọmọ ìyá ẹbẹ ṣe wíìnì ní ọjọ́ nìkẹyẹ ọjọ́ ọdùnnú rẹ̀ lójú gbogbo ayé kó wá ní ọmọ mi wo lé mi bó ṣe tóbi tó ọ̀ní ní kọ́bọ̀ ń bẹ̀ ẹni yóò sì lẹ́bi o kò lẹ́bi ọba tó sọ̀rọ̀ ẹni ò lẹ́bi òun ò kéwu. àfa tó sọ̀rọ̀ ni kó gbogbo lẹ́nu. àní no ok. àfa tó sọ̀rọ̀ ni mo ní bàbá tó àfa yẹn ni. olúwa mi o ọmọ tí ọmọ náà bá ń gbọ́ mi kó tètè lọ bá wọn àdìsí yẹn kí wọ́n prove ẹ̀ àdìsí tí wọ́n kó sí pé o nínú ogun bá rẹ̀ ní kí wọ́n prove ẹ̀ fún wa kó pè wá mo challenge anybody wọn. màá sọ pé ọ̀rọ̀ Bíbélì lẹ́ ń kóòtì ọ̀rọ̀ Bíbélì lẹ́ ń kóòtì kò ní lógun abẹ́ for what kò ní nínú ìpín bàbá rẹ̀ láì kó jábọ́ láti sán mọ̀ ìtọ́jú bàbá rẹ̀ ní ẹsẹ̀ yẹn bàbá àtìyá ló ní kò kan ọmọ rárá. náà àwa ni pé àdìsí kan bẹ tá a fi ní kò ní pinnu ogún àdìsí yẹn ni pé
hayu rajulin bá ń ṣíwé rẹ̀ kalẹ̀ o Genesis àti Galata ló fẹ́ kà ó ní hayu rajulin èyíkéyìí inú ọkùnrin hara bí uratin tó bá ṣe ṣìnà pẹ̀lú ọmọbìnrin tó jẹ́ kí ni o ọmọlábí how amatin àbí ọmọbìnrin ẹrú ẹ mọ̀ wo ẹni ọkùnrin tó bá ṣe ṣìnà pẹ̀lú obìnrin ọmọlábí àbí obìnrin ẹrú fàlẹ̀ wàlàd ọmọ tó bá wá jáde ń bẹ̀ o wàlàdù zina ọmọ sínà ni láàyè rísù ọmọ náà ní jẹnu ogún bàbá yẹn o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún bàbá yẹn pé sọ ọ ní jẹnu ogún mi o wàlà yúra kódà òun náà ní jẹnu ogún ọmọ ìtọ́mọ yẹn bá lówó lọ́wọ́ lọ́la ẹ wo bá ṣe dàárí wọn rú àdìsí yìí sọ̀háàwù àlùbáni ní àdìsí tó lálàáfíà ara ni ẹ máa wo ọkùnrin tó ṣe ṣìnà pẹ̀lú ọmọbìnrin tó jẹ́ ọmọlábí àbí ọmọbìnrin tó jẹ́ ẹrú so ọmọ tán bá bí ní kò ní jẹ nínú dúkìá bàbá yẹn kẹ́rì mọ̀ pé pákéjì náà gbé bọ̀ ó ti bọ̀ ní Islam ni abdulhakeem bá a sínú ìwé Genesis kẹ́rì mọ̀ pé ọ̀rọ̀ Abraham àtọ̀rọ̀ Sarah òun ni wọ́n gbé sílẹ̀ Abraham ó fẹ́ ẹrú tó fẹ́ nì tó bímọ fún ìyá wa nílá ọmọ yìí ò ní bọ́ ọmọ mi jogún nulẹ̀ yìí ọmọ in the book of Genesis jẹ́ kàánà kí n wá tu wẹ́rẹ́ Genesis chapter 21 verse 10 to 14 kí náà wí. nítorí náà ó bẹ̀rẹ̀ sí sọ fún Ábúráhámù lé ẹrúbìnrin yìí àti ọmọ rẹ̀ jáde. ẹrúbìnrin yìí lè jáde àtọmọ rẹ̀ tó bí lé wọn kúrò nílé yìí. nítorí ọmọkùnrin ẹrúbìnrin yìí kì yóò jẹ́ ajogún. nítorí pé ọmọ yìí ò ní jẹ́ ajogún nínú ilé yìí nínú dúkìá yìí. pẹ̀lú ọmọkùnrin èmi pẹ̀lú Ísákì. ṣé rí i pé ọ̀rọ̀ tán dá fún bàbá yẹn ni pé ọmọ mi wo ọ̀lógún tó pín yà yín o kí lógún tó pín fún. ṣùgbọ́n ohun náà ó dùn Ábúráhámù púpọ̀. tẹ̀síwájú ogún wọlé Ábúráhámù wá gbé fún. lẹ́yìn náà Olúwa wí fún Ábúráhámù pé. tẹ̀síwájú. má ṣe jẹ́ kí ohun tí Sárà sọ fún ọ kí ó dùn ọ́ lọ́kàn. mò ń gbọ́. nípa ọmọkùnrin rẹ àti nípa ẹrúbìnrin rẹ fetí sí ohùn rẹ̀ nítorí pé nípasẹ̀ rẹ̀ Ísákì ni ohun tí a ó pè ní irú ọmọ rẹ̀ ó ti jáde. ẹ wo bí wọ́n ti larí ẹ̀ mọ́ pé Ọlọ́run wá ní kó gbọ́n tó wí yẹn o pé ohun Ọlọ́run ní sọ̀rọ̀ yẹn o tẹ̀síwájú. àti ní ti ọmọkùnrin rẹ èmi yóò sọ di orílẹ̀-èdè. ó yẹ àwọn pọ́ìntì pé tó ó wá gbé kíni lọ́wọ́ tó ogún tiẹ̀ tó pín fún ibẹ̀ ni ó ti wọ́n nítorí àsìkò ó wá ní. nítorí ọmọ tó jẹ́ tiẹ̀ ni òun ṣe nítorí náà Ábúráhámù jí ní kùtùkùtù òwúrọ̀ ó sì gbé oúnjẹ ó wá jí ìgò omi ó ti tó bá ó ti tó bá ó wá ní tó oúnjẹ dúkìá ó yá ń gbà ó yá nìṣó gẹ́gẹ́ bá ń sọ fáfá ẹ̀ pé tó kò lógún kankan ní dúkìá rẹ o sọrí ìtọ́ ti fi lé tí ẹ lọ fún ẹ la ilaha illallah Muhammadu rasulullah. ẹnu pé kò síbi tẹ́ bá ti ka ọ̀rọ̀ Abrahamu àti Sarah wọ́n fi sọ pé tó Abrahamu concubine wọn ò pé níyàwó rí concubine ni wọ́n ń pè é wọ́n fi sọ pé ọmọ ìyẹn kọ́ ní òjògùn kódà pé wọ́n ní wọ paradise wọ́n fi sọ pé wọ́n ní wọ paradise pé ọmọ àlè ni wọ́n kíní kan wà ní wọ paradise wọ́n fi sọ pé àwa yìí ọmọ ẹrú làwa yìí ní wọ àlùjá àbí wọn mọ sọ bẹ́ẹ̀ ni àwọn àkídà tó ń gbé bọ̀ náà ni wọ́n gbé wọnú ìsìlámù yìí tí Abu Hurairah sì ló gbà wá lẹ́tà ní kábùlù àbárì Abdullahi ibn Amuri ló gbà wá nínú ìwé zami látùtórí tí fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n wá ní ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀ pé ní pé ẹrúbìnrin nítorí pé kí ni o wọ́n wá ibi tó wá fọ́ lè parí wọ́n wá ní nítorí náà nígbà tí yóò sáré ká ti Galatia chapter 4 verse 30. ṣùgbọ́n ìwé náà ti wí
kí ló wí. lé ẹrúbìnrin náà jáde. àní ẹrúbìnrin yìí ó ti ní kẹ́ ẹ lè jáde kó àtòun àtọmọ. àti ọmọ rẹ̀. àtòun àtọmọ rẹ̀. torí ọmọ ẹrú kì yóò bá ọmọ òmìnira bìnrin jogún. nítorí pé kò ní bá wọn jogún pọ̀ àwọn náà àfáyé náà fi ń sọ nínú àdìsí àwọn tó ń pín ogún tẹ́ ìkakúkà náà kà sí ilé tí kò sínú bí tí kùránì ti sọ pé tó ọmọ ó ní ọmọ tó ọbí pín lógún ni kùránì ò ṣe ìyàtọ̀ pé tó ọmọ tó san sàdáàkì àbó san sàdáàkì rẹ̀ kíní kankan tó kò sí ọmọ lọmọ ń jẹ́ àdìsí yìí ọ̀rọ̀ bíbélì ní tọkọ sínú Buhari inú Muslim tá à ń gbé kiri ewu wọ́n ṣe báyé Islam jẹ́ wọ́n sì lè báyé Islam jẹ́ o ẹ wo Buhari ẹ wo Muslim ẹ wo akídà Yahudi tí a gbé wọnú Islam gbogbo àfáà tí wàá sọ̀rọ̀ lẹ́ni wọ́n ní ọmọ tó bá kéré kan àwọn tó ò lè jogún wọ́n ní ọmọ tá a bí látara sí ní ò lè jogún akídà tán wí rèé Sára ìyàwó Abrahamu ló ní ọmọ yẹn ò lè jogún òun ni àwọn yẹn náà ti ìbọnú àdìsí fún wa ìwọ tán bá pín ogún bàá rẹ tán bá pín ọ àfáà ti dé nílẹ̀ kó gbé wọn lọ kóòtù straight. gbé wọn lọ kóòtù gbogbo tó bá pín lógún tó bá ní pé kinní kan ni tẹ́ ẹ bá tètè ẹ pè mí àfáà náà tó bá ní kinní kan àdìsí náà lẹ́lẹ́ ẹni kò mọ̀ bọ̀ màá sọ fún mi pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ọ̀nù bíbélì ni gbogbo àṣírọ́tù sáà ọ̀rọ̀ ọ̀nù bíbélì ni ọ̀lẹ́ aláwòde yìí mo ti rò pé wọ́n ń sojú ó pọ̀. wọ́n tán fẹ́ wí. wọ́n lẹ́rìí. à ń sọ pé Jésù ò padà ọmọ ti kú. wọ́n lẹ́rìí ewu. àwa ń pariwo ariwo yìí ò jẹ́ nǹkan kan. ewu ni àwọn ti já wọn kọ́ àwọn sì gbọ̀ mí sí tẹ́lẹ̀. a tún wá jù síta pé ẹni tó bá lóun ráyè àwa náà ráyè. kí gbogbo ayé wo wá sọ tiẹ̀ káàná ọmọ wípé gbogbo àṣírí ọ̀tún sáyẹn ọmọ pọ̀rọ̀ bíbélì ni ọ̀rọ̀ bíbélì ni. ẹ wá sọ ẹ wá gẹ́gẹ́ kan kí n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ taba organize debate a peaceful debate aláwòde yìí aṣojú ni ariwo lásánlásán ẹ wá pariwo mùdírù ẹ má mọ̀ dìkan mi látara mùdírù tẹ́ ń pariwo lójoojúmọ́ yìí. jamiu làbẹ́ríkà kínní kan mubaraki Agbesinga nǹkan mímọ̀ ti wọnú ọ̀rọ̀ bíbù yìí. ariwo yìí ò jẹ́ nǹkan kan sẹ́ẹ̀ àní ó ti kú kò wá mọ́ eléyìí tẹ́ ń wí àdìsí bíbélì ni a sọ pé ọ̀rọ̀ bíbélì náà rọ̀ pé Jésù padà bọ̀ ẹ̀yin ẹ mú dìbẹ́tì ibẹ̀ ẹ ti gbọ́ lọ́nà lọ́gà ọlọ́mọ ṣeré láti mọ fún wa gbogbo ẹ̀tọ́ wá pè lọ́ máa lè kò sí tí ń jọ máa lè o nínú ogun bàbá rẹ̀ gbogbo ohun tán fi ń ro gbogbo wàhálà tí wọ́n challenge tí wọ́n ń trò fún máa lè ní kò sí kankan tí Ìsìlámù tí Kùránì fọwọ́ sí ń bẹ̀ àdáparọ́ tí wọ́n lẹ̀ máa nẹ́bí wa Muhammad lẹ́sẹ̀ ni kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ọmọ àlè gbogbo kùtà nínú Islam ló ní ó lè jẹ́ mọ́mù ó lè fẹ́ kò sí tí ò lè ṣe lókùngbà tó bá ti jẹ́ mùsùlùmí lókùngbà tó bá jẹ́ mùsùlùmí ogun bàbá rẹ̀ ó lè pín yóò sì wà lùjẹ́ náà tó bá wùwà rẹ̀ tó wá ní àdìsí ànẹ́bí wa Muhammad níta ànẹ́bí ò lè wí kódà wọ́n báwọn èèyàn ṣe hẹ́ẹ̀tì ọmọ àlè tó ní àkídà tán ń gbé kiri wọ́n tún wá parọ́ kan máa ànẹ́bí wọ́n ní kíní kan níjọ́ kan ànẹ́bí ẹnìkan wúwà kan tí ó dáfà ànẹ́bí wa sọ pé kíní kan wá ní ṣáàrù sàlàsà aláburú nìwọ yìí wọ́n ló burú ju bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ gẹ́gẹ́ bí ọmọ àlè ẹ sì mọ parọ́ máa ànẹ́bí wa Muhammad lẹ́bi pé àbúrò rẹ̀ wọ́n sọ wípé àbúrò rẹ̀ wọ́n sọ pé ó ní wàlàdù zina ṣáàrù sàlàsà lè an umati àbí sọ́ọ̀tì fi sabilillahi azza wa jalla ahabu ilayya min an ọ̀hún ti kọ̀ wàlàdà ziyati ó ní kí n fi nǹkan kan kí n fi tọrẹ sójú ọ̀nà tọlọ́hun ó pè mí ju kí n kàn pèyàn lọ́ máa lè kí n wá lọ kí n lọ gbàálẹ̀ ní oko ẹrú lọ kí yà máa jẹ́ kí ni ẹ mọ́ jẹ níyàmọ́ ó pẹ́ kó tó kú síbẹ̀. kí ló ṣe fún yín irú ìyàwó náà dẹ́ ewúrú àdìsí tó ń gbé wáyìí kí lè ṣe rẹ̀. gbogbo àdìsí tí wọ́n mú wáyẹn o ọ̀rọ̀ bíbélì ni o tí wọ́n Bukhari Muslim ń gbà wá fún wa ọ̀rọ̀ bíbélì ni o
tí ò bá ṣe ọ̀rọ̀ bí mo tún throw challenge lórí eléyìí kọ́ lè mọ̀ pọ́rọ̀ bíbélì ni tí ò bá dẹ́ lójú ẹ pè wá a ní Jésù ti kú kò ní padà wá mọ́ a throw challenge ẹ̀wọ̀n wá ń pariwo nù kíní àwọn onídìí ariwo yín o a nídìí ẹ̀ ọlọ́mọṣẹ́lẹ̀ la ṣe mọ̀ fún wa gbogbo tá a bá sọ ẹ challenge wa ẹ ṣí kíní fún debate àwọn risala máa gbé àbí platform ẹ anywhere tẹ bá ṣe sí a máa gbé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin adúgbò fún Ọlọ́run aṣèfánu Muhammad sallallahu alaihi wasallam akí àfáwà Ustaz Murtadoh Agbesinga Ọlọ́run kò jẹ́ àrí wọn pẹ́ ọ̀rọ̀ náà sọ́lẹ̀ yìí o ẹ̀yin Facebook blogger èsì ọ̀rọ̀ Agbesinga ìwọ̀n fi ṣe ẹ̀yin ni ẹ̀yin ò lè dá dúró ọ̀bí dà ẹ̀lẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wọ́ ẹ̀yìn jáde nìyẹn ẹ̀yìn jáde kúrò níbi tọ́lọ́ bá fi yín sí mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ gbà mọ̀ wà ń bẹ̀ náà ẹ̀ bá fẹ́ kí wọlé campaign number yẹn +2348034061900 +2348034061900 aláìpọ̀ ayápọ̀ ẹ̀ sórí àwọn nọ́mbàs yẹn òun ló wà lórí screen wa +2348028000999 ẹ̀já pè wọlé ẹ̀ bá ní béèrè tó yẹ béèrè kó béèrè ẹ̀ bá lè fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ láàrin àfáà Agbesinga àti òun náà any topic láti treat any topic tó bá ti treat ìyẹn là ń wá láti jọ yìí tó bá fẹ́ mẹ́rin tí wà ẹgbẹ́ wa àwọn ebúyàn bí ọgbọ́n tó ń ṣe pé mo block wọn dànù ni òsáyè yẹn bá fẹ́ lọ máa lọ bí elépèdé gbogbo àwọn èsì ọ̀rọ̀ ibi tó máa ń ṣe pé nìyẹn ẹ̀pá àwọn oníṣẹ́ èsì ọ̀rọ̀ yìí náà ni wọn ò lè mú tọ́bì kan láyé wọn kan treat àfi èsì ọ̀rọ̀ ṣáà ni ṣọlọ Ọlọ́run ayé èsì ọ̀rọ̀ yìí wà ní kẹ́kọ̀ọ́ máa ń jí iṣẹ́ oníṣẹ́ ṣe ṣáà ni Allahu Akbar Ọlọ́run máa ṣàyẹ̀ tiwa bẹ́ẹ̀ o ọ̀rọ̀ Ọlọ́run tó lè tó wá sípò tó tó wá sí àdúgbò fọlọ́run wọ́n máa fi wá ṣe èsì ọ̀rọ̀ ṣòwò rí wọn lè jẹ́ wọn lè mú Allahu Akbar Ọlọ́run máa ṣàyẹ̀ tẹ̀ bẹ́ẹ̀. Hello. Assalamualaikum. Wàá sọ àǹtọ̀ tánúgbà àti bò. Ismail ló ń pè láti Adó Èkìtì. Naam bismillah. Ọlọ́run wá pẹ̀lú yín o. Àmín. Ọlọ́run jẹ́ kí màá yín dọ́gba. Wallahi mo love program gidi gan mo like it Ọlọ́run. Wallahi ta'ala. Ọlọ́run ìmọ̀ yẹn máa kún sí ni o. Àmín. Àkànníkà kí náà. Yes sir. Àwọn owó kan wọlé fún brother Rodin inshallah tó bẹ̀rẹ̀ network yẹn ó dá aláàmú gan inshallah wọ́n ti admit ẹ̀ sí lásù mọ̀súrù tó ní heart problem yẹn láti gba list owó tó gba list ó ti fẹ́ 2.5 million inshallah. 3 million naira ó sì kún owó díẹ̀ wọ́n á ràn wá lọ́wọ́ jẹ́ kí amẹ́ríkà dá sí wọ́n ti admit ẹ̀ ní lásùtò rẹ́dì orí àná tí ó lọ níjọ́ Monday plum pé débẹ̀ ló ṣubú ló yẹ kán sáré gbèsè máa jẹ́ wọ́n ti gbé síbẹ̀ ọ̀rẹ́dì ṣáàlà máa délé máa lọ wò ní ọ̀la yóò gbọ́ lọ́ọ́ wọ́n yàtọ̀ ọ̀la now ẹ bá ní béèrè ó pè wọlé tó bá lè ní béèrè wọ́n fún wa ní ìṣẹ́jú méjì mẹ́ta kan náà mo lè sọ fún wa pé ẹ bá ní di gàrí inshallah ó ti wà ńlẹ̀ o gàrí 200 bag ló wà ń bí 50 kilo 100 60 kilo 100 wà ń bí wà ń president lè wà ń bí tó 50 kilo yẹn ìṣe ọ̀dà tó standard 18 ló wà ń bẹ̀ ètò standard 18 almost 19 nìyẹn ètò standard 18 gẹ́gẹ́ ètò standard ó fẹ́ tó 19 wọ 19 ó dé 18 ọmọ ẹgbẹ́ ọmọ máa ń bókun ni ètò wà tó máa fi dé 19 yẹn bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí ni kíkẹ́ yẹn kún òkùnkùn kó máa wọ́ sílẹ̀ ọ̀dọ̀ táwọn tó jẹ́ 60 kilo
20 kilo àánú yẹn tó jẹ́ standard tó standard 23 ló wà ń bẹ̀ tó àti tó 3 gbọ̀ngàn ni standard ike ọ̀dà adẹ́ta ike ọ̀dà kan sorry anta báàgì kan fẹ́ tó bá fẹ́ ra 10 àbí 5 upward anta fún 15,300 ó ti wà ń lẹ̀ òkè kí wọ́n ṣe máa kọ́ láti sẹ́yìn o ó ti wà ń lẹ̀ ní o 15,300 wọ́n bá dẹ̀ fẹ́ ra ńlá 60 kilo 18,700 ẹ kàn sí oyè tí mo gbé yẹn kí wọ́n á ṣe ní 850 naira per ike tí wọ́n á fún yín ní àwọn fíjọ́ tí mo sọ yẹn now hello 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 ẹ tó bá lè fẹ́ invest náà àyè sí wa o. Assalamu alaikum. Assalamu alaikum. Yàrá ọmọdé kan wà ní láti UK. Ẹ pé ètò bàbá. Yàrá bàbá. Kí ni máìkì yẹn ò sọ̀rọ̀ dáadáa Ustaz ó ń bírèkì àwọn èèyàn gbọ́ yín dáadáa. But anyway, kò sọ̀rọ̀ dáadáa ó ń bírèkì. Ó ń bírèkì títọ̀dọ̀ yín ni o títọ̀dọ̀ yín yẹn ni o. Ó wà ògèdè ó ń bírèkì látẹ̀ nǹkan gbogbo ẹ̀ ṣe ń ṣe analysis àwọn èèyàn ò gbọ́. Àdúgbò fọlọ́ àkí Ustaz Agbesinga. Ìwà àkí Ustaz Agbesinga dáadáa. Ìwà àkí wọn gbogbo àlọ́ máa ń gbádùn wọn gbogbo àlọ́ máa ń gbádùn wọn. So à ń gbádùn wọn nínú program ọ̀tọ́ máa ń ṣe náà. Àwọn náà máa ń dáṣe lọ́dọ̀ títí wọn ní orí platform wọn. Ìwà àkí Ustaz Barak náà. Ṣètì àwa olólùfẹ́ yín Barak àwa olólùfẹ́ yín ṣètì àwa olólùfẹ́ òdodo ṣètì àwa ni. Ọlọ́run àwa pẹ̀lú ògo Ọlọ́run àwa onítẹ̀síbà aláṣọ funfun àwa Adegunwa àwa ni àwa Agbesinga kankan bẹ́ẹ̀ àwa ni àwa aláṣọ funfun onítẹ̀síbà Ọlọ́run àkọ́ pẹ̀lú ògo Ọlọ́run ìyára wa àdéga Kini nígbà tó kí Ustaz Agbesinga dáadáa ẹni wọn kí wọn gbogbo àdé máa ń pa wọn náà lẹ́yìn kọ̀ọ̀kan máa ń pè wọn dáadáa. Máa ń pè wọ́n, máa tún pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ sódà. Náà mo máa gbé kí àfáà méjì kan, àfáà wa Sheikh Ibrahim Adéla láti ìlú Ìbàdàn. Ẹ ṣeun mi àná, ẹ kú àdúrótì. Tọ́mí Sátọ̀dé mo ti change ẹ̀. Mo change ẹ̀ sí ọjọ́ ọ̀la ìsìlámù ilẹ̀ Yorùbá. Torí Ìbàdàn tí mo lọ ẹ̀ mo rí ihun tí mi ò rí rí. Gbọ́dọ̀ sọ̀rọ̀ ń gbà ẹ̀. Bàbá ìyá ń jẹ́ ẹ̀sìn láwọn láìláì lọ́wọ́. Hello. Ọ̀rẹ́. Àwọn tàlánkù láti bo. Ọ̀rẹ́. Wà ló ń sọ́ra àwọn àgbọ̀ yìí. Ẹ ṣe wà lórí ètò náà bẹ́ẹ̀ ti kó lórí ètò. A wà lórí ètò. Ok, mo rí pé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Hello. Hello, mo gbọ́ yín. Bẹ̀ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹnu ohun tẹ́ ẹ dín wo yẹn. Ok. Hello sir. Ẹni mo ṣe ń wo yẹn kí lẹ sọ. Ẹ máa lò ẹ̀ àbí jẹ́ kú omi ẹ̀. Nígbà tí wo yẹn lò ẹ̀. Ok. Salaam alaikum. Wàá sàrán tí là ń gbọ́ yín. Ẹ kú iṣẹ́ Olúwa o. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sí. Because gbogbo inú mi máa ń bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí n bá ń gbọ́ bí Islam ṣe ń ṣubú tó ń ṣubú. Ọlọ́run wá gbérú yín dìde láti lè ṣe àtúnṣe sí Islam. Àlékún ládá lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run máa ṣe fún yín o. Ẹ ní mọ̀ ní rárá. Gbogbo ọ̀nà tí Ọlọ́run fi ń ṣe àtúnṣe ọ̀rọ̀ ẹ̀dá Ọlọ́run máa ṣe àtúnṣe tẹ̀yìn náà. Because ibi tí àwọn alùsùnà mi ìmọ̀ tó ń pera wọn tó ń gbọ́rọ̀ ìsìlámù lọ ó ń bà mí nú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé Ọlọ́run bá mi ò pé ohun tí wọ́n ń pera wọn even though bí bọ́lọ́run ṣànábì ṣe gbé ìsìlámù kalẹ̀ kọ́ ni wọ́n ṣe gbé kalẹ̀ nígbà tí mo ti wá gbọ́ kan nínú wọn pé tó ṣe àlàyé wípé òun fẹ́ gbé jákúmọ̀ lọ sí ilé ẹjọ́ òun tọ́ àti connect ẹ̀ pé Èkó lèmi wá o
ọlọ́pàá dẹ̀ lèmi náà ṣe dẹ̀ tó wá jẹ́ pé lóòótọ́ ló fìwé pè yín wọ́n ní ẹ̀yin ní ẹ̀rí ní ọwọ́ àwọn ará Boko Haram ti pera wọn ní alùsùnà wálé jòhán àti fúnra wọn so ọmọ mẹ́bà wọn ni wọ́n so èmi ti bá wọn sọ̀rọ̀ yìí pé tó bá ti wá tiẹ̀ sọ pé òun fẹ́ pè yín lẹ́jọ́ mo ní ìyẹn gan ló dáa mo ló ṣe ra ẹ̀ ní o so mo ní ohun tó á dùn mọ́ mi nínú jù ni pé kó tẹ̀ wá pè yín lẹ́jọ́ tẹ̀ bá ti tó bá pè kó ń bì náà ni ẹ pè mí so èmi á jẹ́ wọn so mo bá wọn sọ̀rọ̀ nígbà tó wà ní prógámù l'Ógbómọ̀ṣọ́ àbí nǹkan so mo wá rí i pé gbogbo bó ṣe ń ṣe láti bà ìsìlámù jẹ́ ẹ̀ ń gbìyànjú àti ṣe ọlọ́run àti tìyín náà ṣe o ẹ̀jọ̀ ọ̀nà tí ò ní bàjẹ́ ni kẹ́ máa ẹ kọ̀ntínú ẹ máa ní ìrẹ̀wọ̀sì ọkàn rárá tí ọlọ́run níjẹ́ ó bàjẹ́ tó bá ní bó nǹkan ṣe ń lọ máa tún máa pè yín ẹ ṣe sàmọ́ sàlám. ẹni pé gẹ́gẹ́ tí mo bá bọ̀ a ti sọ̀rọ̀ gàrí àbí mo níjọ́ sátọ̀dé mo dẹ̀ kí àfa wa Sheikh Salaudeen Ismail tó ń jẹ́ olùdásílẹ̀ Anajiun alásàlátù ọlọ́run bá ń ṣe dára fún bàbá yẹn bá ń ṣe dára fún wọn gan ọlọ́run bá ń ṣe dára fún wọn gan bá ń ṣe dára fún wọn gan kọ́ bá nǹkan ni wọ́n jẹ́ gbogbo ẹ̀yà Anajiun ẹ̀rọ àfa rere tètè o ṣẹ̀rẹ̀ táwọn bàárà ẹ̀ mọ́ sọ ẹ̀ bàárà ẹ̀ mọ́ bọ́lọ̀ ṣe dálé ayé tiẹ̀ nìyẹn o àwọn òsínmi tó dáa rí jọ́ mo ti mọ̀ kò ṣe ń tọ́ dáa rí bíi ká wá wẹ̀rùn sùn sẹ́yìn lẹ́sẹ̀ bí iṣẹ́ tí wọ́n nìyẹn sọ́mọ́ ẹ̀ kó dà yín láàmú rárá iṣẹ́ tí ẹ̀ nìyẹn tó ń jẹ nìyẹn ó dẹ̀ ti ní búrẹ́dì òyòrà ẹ̀ ṣé èèyàn búrẹ́dì ayòrà ẹ̀ bóyá bá kú nìyẹn àbí tó bá jáwọ́ nínú àbòsí mo kí ogun ẹ̀yin Anajiun ọlọ́run kò jẹ́ ọlọ́run má dẹ ẹgbẹ́ náà rú ọlọ́run má ṣàmà gbàdúrà yín mo kí àfọwà Sheikh Ibrahim Adéláńlẹ̀ ẹ̀kan sí ọlọ́run kò yarí yín bẹ́ẹ̀ o ló máa ṣe dára fún yín ọ̀làlá haúlà ọ̀là kó àtẹ̀lábílà torí mo tún ilé kéwú tó sì dàbí mọ́ríkàsì tí ọba yẹn tó rẹ́ ní ìfẹ́ yín lẹ̀ fún òun ilé kéwú àwọn àfa yẹn ọ̀dọ́ ìpínlẹ̀ mọ́ríkàsì ni wọ́n ní ẹ̀jẹ̀ bàbá ló ṣì ń ṣàn ní ilé kéwú yẹn náà tẹ́lẹ̀ bá ti wá jẹ́ mọ́ríkàsì dandan gbogbo rí ṣẹlẹ̀ àwọn tó ń mọ́ríkàsì ẹ̀rí gbé àwọn ọmọ wọn àwọn ọmọ àgbẹ̀ ìfẹ́ ìjẹ́ ni ẹ lọ yà àwọn ilé kéwú wọn náà ẹ lọ fi kọ̀mpíà àwọn kan náwó ni wọ́n fẹ́ ra mọ́tò ńláńlá aláwọ̀ ọlọ́njà lọ́mọ ìfẹ́ yín lẹ̀ fún now a máa fẹ́ ṣe lọ tó bá ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run a ṣe English a wà tọ́bí kan tó torí kì í là ń bá bọ̀ yẹn kì í là ń bá bọ̀ ẹ̀ka máa continue wa jàre kàn continue lórí the hidden faith of Christianity and Islam wa a ṣe part 6 kan lọ́la 7 ìtẹ̀rántí ṣé 6 kan ni part 6 lọ́la inshallah a continue ẹ bá ṣàdúrà fáwọn èèyàn. tó ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó ní ká wà níbi táwa wà yìí a máa dúpẹ́ nítorí pé oore ńláńlá lọ́n ṣe fún wa a dúpẹ́ pé inú ìlú táwa wà yìí sẹ́ kò sígbà tí nǹkan sábà sọ̀rọ̀ yìí ká máa dúpẹ́ rẹ o pé ìlú táwa wà yìí ọlọ́run ò dákun fi wá ṣe sábàbí ire sí gbogbo àwọn àyè tó kù tí Islam wà kí gbogbo wọn náà lè máa gba correction nítorí pé nǹkan ti wọ́ kò dẹ̀ sírú ẹni tí ń ṣerú yìí tá ń ṣe yìí tí ń ṣe láṣeyè kò sílùú tí wọ́n ti ṣerú yìí tá ń ṣe ìta pàkí tá ń fi nǹkan yí àwọn èèyàn báyìí wọ́n ti dabẹ̀rú wọ́n ti pa àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ráyè wọn ní freedom of speech ibi tí wọ́n bá ti ń practice tán ibi tí àwọn mustachidun tí wọ́n lè kúkú mẹ́sì ibi tí wọ́n bá ti rẹ́pọ̀ wọn náà gba gbogbo àyè àwọn èèyàn ní freedom of speech tó bá ti sọ nǹkan tí ò jọmọ́ tí ó báyìí wọ́n á pààyàn ní ọ̀rọ̀ pípààyàn ò jọ wọ́n lójú ọlọ́run tó ní kí a wà níbi ìlànà ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táàrí kankan rú ẹ̀ lára ànábì àmọ́ arírú ẹ̀ lára àwọn wàbíyà arírú ẹ̀ lára àwọn bùtẹ̀míà pẹ̀lú tí o bá ṣe báyìí ẹ̀ pa ilé yorùbá yìí kí ni ká ẹ̀ pa ó yẹn sì ká ẹ̀ pa ó sì lọ bíi 500 ẹ̀ pa bíi 500 mélòó ni pípa tí Kùránì gangan mú wa pípa tí Kùránì sọ pé ẹ dákun tí ẹ bá mọ gbẹ̀mí ẹ̀ ní Kùránì nìkan gbẹ̀mí ẹ̀ padà kò sí mi mọ́ ẹ wá pípa tó ń wá yàn kalẹ̀ wọ́n sì pè láfa àwọn náà ni òun náà wọ́n tẹ̀lé ẹ dákun kí ló kù mọ́ ọlọ́run tó lábí sọ pé adúpẹ́ aṣọpẹ́ àyìnyẹ́ Olúwa adúpẹ́ aṣọpẹ́ àyìnyẹ́ Olúwa kò dàbí òtí tó
àyè Olúwa. ọba tó ṣeré fún wa dúpẹ́ o ọlọ́run dákun ìmọ̀nà rẹ tó tún jù báyìí lọ ọlọ́run dákun tó fi lé wa lọ́wọ́ ọlọ́run ó gbọ́ àwọn ọmọ ìyá wa náà lọ́tún lọ́sì tí wọ́n ti ń gbàgbọ́ yẹ́sìn níbi pílátífọ́ọ̀mù wa káàkiri ọlọ́run dákun àpadà sí aburú ó kéré tóbi ọlọ́mọdé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ọlọ́mọdé ó bá yín o ìròrí tí wọ́n ń báyàn pé tó ìlànà báyìí mo á fẹ́ tẹ̀lé tó yàtọ̀ sí tànàbí wa Muhammad ẹ dákun torí ọlọ́run gbogbo wá sí nìyẹn mọ́ ń gbọ́ àní ẹ mọ́ gbọ́ àmọ́ ẹ jọ̀ọ́ wò ẹ má gbé wọn gbé fún yín o jọ̀ọ́ wò ẹ wá ní mọ́ ṣe gbé fún yẹn iná sì ń gbé bọ̀ kẹ́rẹ̀ béèrè lọ́wọ́ wọn ẹ lọ àwọn Ustaz àwọn míì abẹ pé bá ṣe gbá náà ni ọgbà wò àìmọye irú ẹ wọ́n ti kọmpútaráìsì ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run dákun àpadà sí aburú kéré tó ọlọmọjù yálé nǹkan kan wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́tún lósì ọlọba àdó tì yín ilé yín ò ní bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú ọlákúránù wájú Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti ń ran ètò yìí lọ́wọ́ lọ́tún lósì Ọlọ́run lọ́ba láàánú yóò bá àdó tì yín o àránṣẹ́ tẹ́yin náà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá fi lé yín lọ́wọ́ àti yìí tẹ́ ẹranko Ọlọ́run bá ṣe fún yín tí ó máa jẹ́ ìdùnnú lórí ìdùnnú ọlọ́mọdé tán lé yín láéláé ọlọ́mọdé ẹ̀kú láéláé àtẹ̀yìn àtayà àtọmọ yín Ọlọ́run jẹ́ ká bá níbi tó lérè ọ̀làlá haúlà wàlá ọkùnrin bá a ti tọrọ fún gbogbo àwọn olólùfẹ́ wa gbọ́n fáǹsì wa lọ́tún lọ́sì ẹ̀ bá ti ń tọrọ fún yín bá ti ń pè yín lọ́tún lọ́sì Ọlọ́run dákun abẹ́ẹ̀nìrẹ́ Ọlọ́run gbogbo tí ọ̀tá wa lè gbà láyé tán ti ń sèyàn ní sùtà Ọlọ́run má jẹ́ kí wọ́n lágbára lórí yín Ọlọ́run má jẹ́ lágbára lórí yín Ọlọ́run ìgbọ́n tí bá ń da fún yàwọn kó sì tún mọ lépa kó bàjẹ́ bó ṣe wà nú àfà ló wà nú ké bó síbi tí ó tiẹ̀ sí Ọlọ́run dákun kó gbé wa borí wọn Ọlọ́run wàlá haúlà wàlá quwwata àtún àtọ̀rọ̀ bí àtọ̀ fún gbogbo àwọn Risalatul Haq lápapọ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ọ̀tún ló jẹ́ pé gudugudu méjì àmẹ́fà ni wọ́n Ọlọ́run bá dó tì yín o ilé yín ọ̀nà yín ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe lọ́tún ló sì là ń rí ọlọ́ba àsán ilẹ̀ sàn rí o àlùjánnà ni gbogbo òfìsèrè jẹ́ kárí gbogbo olólùfẹ́ wa àti táàmà ilé ìwọ ọ̀nà wa ọlọ́jọ́ mọ̀ dá sí o bisimilahi al-fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته لينفق ذو سعة من سعته ẹni Ọlọ́run bá fún ló kó fi fún Olúwa. Assalamu alaikum. Ìjọ Risalatul Haq Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul Haq Dawa Project èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western Education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí ó gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul Haq Dawa Project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti sunna nabi Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. ayyuhal ikhwanu fillah ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn iṣẹ́ dáwà rẹ o iṣẹ́ Ọlọ́run rẹ ẹ jẹ́ àjùmọ̀ ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà eléyìí tó máa jẹ́ ti ìgbàlódé tí ó sì jẹ́ gbajúgbajà ẹ jẹ́ agbárùkù ti Risalatul Haq Dawa Society International láti bá a kọ́ hospital àti ilé ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀sìn Islam àti ti Western Education náà Wema Bank PLC tẹ́ máa sanwó sí rẹ o 02238649937 02238649937 Risalatul Haq Dawa Society International ní orúkọ tó wà níbẹ̀ Wema Bank ni o kọ́nà ọba aláàkógbà ní ìbáàdà fún wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 08028000999 08028000999 Ma'assalam. Bàbá ọkọ mi ṣé ẹ rí i pé ìfọkànbalẹ̀ àti ààbò inú ọkọ̀ kún fáyà kó ní ṣàlà kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o bọ̀gìnì làwọn ọkọ̀ wọn tuntun tó yẹ ń kéhe nínú ẹ̀ àfi bí gbọ́ jẹ́ pé bàálù mọ́ wọ̀.
ní iléeṣẹ́ kúnfẹ́yẹ̀kún inshallah motors ọmọlúàbí ni àwọn dírẹ́bà wọn kì í sáré àsápajúdé kódà ẹ̀rọ tó ń fi òtélé eré sísá speed limiters wà nínú àwọn ọkọ̀ wọn wọ́n tún bá ní gba ẹrù messages and parcel lọ síbikíbi láì sí fòyà kúnfẹ́yẹ̀kún inshallah motors ní àwọn ọkọ̀ tó ná Àbújá Èkó Kano Ìlọrin Benin Minna Ọ̀fà Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ sórí www.inshallahkunfayakun.com láti ṣe online booking olú iléeṣẹ́ wọn wà ní ABM Plaza àdójúkọ Utaku Market nílùú Àbújá telephone 0814-546-3591 tàbí 0903-402-9526 November 30 ní gbogbo àwọn ọkọ̀ iléeṣẹ́ kúnfẹ́yẹ̀kún inshallah motors ó bẹ̀rẹ̀ iṣẹ́ kúnfẹ́yẹ̀kún inshallah motors your comfort and security are powering.